Jelila Mareo, Jelila Mareo, Jelila. Jelila Mareo, Jelila Mareo, Jelila. Ìjọ̀gbọ̀n ṣe nìkan fà, àkóyànkanyànpọ̀n bára ilé. Jelila Mareo, Jelila. Jelio, Jelila o. Ìjọ̀gbọ̀n ṣe nìkan fà, àdàbà ọ̀nà ni à ń kùn gbẹ́. Iná ń jó ẹyẹ oko ń lọ. Kò rẹ́ni ìbàjá, ó fa ògiri mọ́ra, ó dàkọ̀ ìjà bọ́mọkùnrin bóró wàrà. Jelila, Jelila Mareo, Jelila Mareo, Jelila. Jelila Mareo, Jelila Mareo, Jelila. Ìjọ̀gbọ̀n ṣe nìkan fà, àkóyànkanyànpọ̀n bára ilé. Jelila Mareo, Jelila. Jelila o, orúkọ tó wù ní là á jẹ́ lẹ́yìn odi. Àdàpè ọ̀bọ̀là á pè ìjì mẹ́rẹ̀. Ọmọ burú ọ̀kan là á bí. Gbẹ̀ngbẹ̀lẹ̀ kú dàbí ó wù ó à. Jelila. Jelila Mareo, Jelila Mareo, Jelila. Jelila Mareo, Jelila Mareo, Jelila. Ìjọ̀gbọ̀n ṣe nìkan fà, àkóyànkanyànpọ̀n bára ilé. Jelila Mareo, Jelila. Bàbá ń tọrọ ọmọ lọ́wọ́ Olúwa, ó mọ̀ ọ́, kọ́ mọ̀ ọ́ fún ni láyọ̀, fún ni ní dùnnú ni. Jelila. Lọ yíbọn o lọ́dẹ àwọn tó ní ẹ. Jẹ́ni yàrá eléyìí tí wọ́n ti fi ṣẹ́ṣẹ́ òfin ti gbogbo ẹ̀ ọ wá yí ṣeré. Ta ló rán iṣẹ́? Ó ṣì nílé wọ́n ní gbogbo owó dẹ́mọ̀ yìí dà. Ọ̀rọ̀ ẹ wá bí ó paná kò ṣiṣẹ́. Àwọn tó ní ẹ. Sọ̀rọ̀ ẹ wá bí. Bí wọ́n ṣe rí fún ìlọ, àbúrò ènìyàn ìyá lọ yọ̀. Ìbẹ́ni bí kí ìwọ kan ló máa tà fún yàn, wọ́n á máa fi yàn pa, wọ́n máa fi ní kọ̀rọ̀ sí a. Ló wọ́rí ìyá alájà ẹ̀. Wá mu díẹ̀ sí. Mu díẹ̀ sí. Ó paná kò ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹ wá bí. Eléyìí o. Má lọ kú síbi sọ́wọ́, á máa lọ dé àwọn èèyàn ẹ̀ o. Ayé òní fẹ́ ṣe. Àwọn ọ̀rọ̀ ẹ má dọ̀tí nù. Ká wọ́ kí ló bá ẹ̀ wà lọ́wọ́ wò ni. Ṣé yóò mú lẹ́yìn wo? Àṣọfẹ́ bàbá máa ṣe gékìngé. Ọlọ́run, Anímọ́lá ní ṣá. Olùlàlà, báwo ló ṣe rò? Anímọ́lá pé gbogbo wa, August. A wà ní birthday party, èmi ni mo ń ṣe birthday. A ṣe nínú club o, a dẹ̀ ṣe nínú hall kankan. Ibi báyìí láti ṣe ìta ń bíbà. Gbogbo wa wá múra fine gan-an. Àwọ̀ nǹkan tó short àti nǹkan tó fine. Àwọn ṣàyà ṣáẹ̀gàn ọlọ́run. Gbogbo wa ń jó hip hop àjọba àti ọ̀rá. Pẹ̀lẹ́, ìbúrò kò ṣùpá láǹjọ rẹ̀. Ọ̀gá Adé wà farabalẹ̀ wá ti ṣe kánífà ò ti lọ. Tábà sọ pé bẹ́ẹ̀ kánífà tàbẹ́ ṣe lóru tí ń là láì sílẹ̀. Ó kẹ́ ti ṣe wòlímọ̀, àyẹ̀lẹ̀ sọ wẹ́rẹ́ sí bàbá tuntun nìyẹn. A máa gbọ́rọ̀ sí wọlé ìwọ lọ́dẹ̀ gbókù díẹ̀ kó ṣáyé mọ́ símẹ́ǹtì. Jọ àgbo kí fi àbí ń ṣí sílẹ̀ ilé ìyá wọn fi dínkù yín òde ní òde èjì òde ẹ̀ta gbogbo ilé. Bígí yàrá. Àárọ̀ làbó kí wọ́n ti rí ẹ̀. Ẹ máa gbà mí kẹ̀ bá ṣe ń bọ̀ ọmọ wèrè àtọ̀hún rì wáyé lọ́nà bẹ́mi àti ń gà lọ́nà bá mi yáàgì èmi jẹ́ pé ní gbòòrò ọ̀run wọn ò fọ̀rọ̀ mi ṣeré ká má sọ pé gbòòrò ayé wèrè lọ ń sọ pé ìṣe lòun dájọ́ jù mí lọ ẹ̀jọ̀ yín tiẹ̀ ẹ bá mi já sí. Ó tiẹ̀ dá ẹ wà ts owó àjọ ẹ̀ ń kọ̀ọ̀nà. Yálà yà
mi ìjẹ́wọ́ rí ọlọ́run mi ìjẹ́wọ́ rí má ṣe déédéé ìyá ó yẹ ká understand. ọ̀gá Jẹ̀lílì ń gbọ́ owó àjọ ẹ̀kọ́. wọ́n bẹ́ni bójú kò gbá lẹ́sà bójú máa fún ẹ lówó àjọ mi tí. kémi gbójú ẹ wá nǹkan tí máa ń sọ fún yín nìyí kan tí máa ń sọ fún yín nìyí o kí ló dé náà ẹ ní sanwó àjọ àmọ́ tá a bá fẹ́ kájọ ẹ̀yin lè máa sáré máa ṣe bí pé owó dà bí pé wọ́n fowó tọ̀ yín tí máa ń sọ̀rọ̀ sẹ́ẹ̀ ní jẹ́ sọ̀rọ̀ mi dẹ̀ máa ń sọ fún yín tipẹ́tipẹ́ ó jábọ́ kò fọ́ gan tó pè lọ́mọ náà bá ń sìn ó pọ́n lówó ẹ̀ lè ní èyí tó bá bíire nù yín kó mẹ́yìn kó bú díẹ̀ wò tí ò bá fọ́ ẹ máa jẹ owó àjọ ẹ̀ ní fẹ́ sanwó èmi ò lẹ́gbọ̀ọ́ ẹ dáwọ́ yín o ẹ dáwọ́ yín mò ń sọ o jẹ́rìí ìsanwó àjọ ẹ̀. ìyá ẹjọ àwọn tó bá máa ń jàjọ àwọn ní kẹ́ fèsì ẹ mọ̀ pé mi àti nǹka always pay ni. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ògbésọ̀ adébíláyọ̀ tàlàkíà láyé Elédùmarè kò fọdọ́kọ́ lọ́rọ̀ ọba. láyé òyì wọ́n dúpẹ́ lọ́wọ́ Èjìrẹ́ mi Jasper lẹ́sàákẹ́ nìyí Èjìrẹ́ àwọn eléyìí wọ́n di àwọn ọ̀gá wọn wà ń gbòòrò lọ. Sàáké Èjìrẹ́ òsè o Jasper mi Èjìrẹ́ olú ọmọ gbogbo ghetto pátápátá kò sọ́mọ náà tí ó jẹ́ṣẹ́ gbogbo lẹ tí ò da ẹ̀ka àwọn dànù bàbá káàárọ̀ gbogbo London base bàbá wọlé ó jáde ní kò sọ́mọ náà tí ó jẹ́ṣẹ́ lẹ́hìn Sàáké àjọmọ̀rẹ́lú London ní Èjìrẹ́ ọmọ mú mi dání o ìgbà ìsì ìbọn èmi tó bá ti lọ ni ó ti di dandan lẹ́hìn Jasper èèyàn bígì màmá bígì òun lónìí bí torí bígì la ṣe wá ń bí lónìí ó tún pe Jasper wá síbí bàbá mo ti rí yín báyìí orí mi ti ń wú orí mi ti ń tẹ́lẹ̀ o. mo fẹ́ sọ pé Jasper tẹ́lẹ̀ lọ́ọ̀mù ni wọ́n ilé tì mí. náà Jasper àyọ̀ṣọ́ mo dúpẹ́ tàtún lè léyìí Jasper ṣálélé ó lè lé Jasper ṣálélé òun tún lè léyìí ó tún ti dé bàbá ti dé bàbá tún lè léyìí bàbá ti dé Jasper ṣálélé ṣọmọni tó pa Jésù. máa sọ fún ẹ lọ́kùnrin ẹ̀ máa pé. àwọn láti gbowó lọ́wọ́ yìí ni eyín ọmọ arábìkì ní gbogbo wọn ṣe. àdìgbò bá máa lo sùkúl fáamọ́ kò yẹ gbẹ́rú mo tún lọ gbòòrò níta ló pa Jésù. Láàrin mọ̀mọ́ já tún pa o. Farabalẹ̀ ló ń jáwọ́ láti kí lọ délẹ̀ karùn-ún ṣàmù ẹ ní sùúrù wọn máa tẹ̀lé wo bí ayé o ti mọ̀yàn nìyẹn o ti yẹ ọ̀dọ́ bá tó fẹ́ kí Jasper wá tó wá fi sí pé eégún ńlá ó ti yẹ eégún ńlá kíkọ́ àbàtà wà yìí wà tó mọ̀ kọ́ máa ń fún yàn lẹ́la ìgbowó wọ́n lè kó fọ̀pọ̀ mú wọ́n lè kó sàn pé tó bá ti dé ìdílé mú dé ọ̀tẹ́ẹ̀tì ohun yẹn ó ti yẹ pápá sí lẹ́kí pákẹ́tì tó wà mẹ́ wá ṣe ó ṣe Èjìrẹ́ mi dání tatúlẹ̀ eléyìí tatúlẹ̀ eléyìí èèyàn ta ló pa Jésù alábàábí aláàkejì ìlẹ́wọ̀n Jasper ojú Sàkẹ́ni ta ló pa Jésù ṣẹ̀yìn ẹni tó pa Jésù ó yẹ fowó lé Jasper fowó lé ó yẹ fowó lé ló pa Jésù ṣọmẹni tó pa Jésù ìlẹ́wọ̀n Jasper Èjìrẹ́ lè léyìí Èjìrẹ́ lè léyìí ṣàmà gbogbo ghetto girl Èjìrẹ́ lè léyìí Èjìrẹ́ ò ta ìyá ọmọ wà ghetto bíkì sálẹ̀lẹ̀ bíkì sálẹ̀lẹ̀ bíkì lélẹ́yìí ṣé bíkì mẹ́rin tó pa Jésù ìyá ló pa Jésù èèyàn jẹ̀lí lábẹ́bí jẹ̀lí lélẹ̀ jẹ̀lí ló bọ̀ lọ́nà tàbí lélẹ̀ jẹ̀lí lélẹ̀ Jasper náà lòún pa Jésù ṣẹ́wọ́ fòwò sí ó yẹ fòwò. Nítorí Ọlọ́run ẹ ṣàánú mi ojú ló ń rojú ṣàánú ẹ ṣáà mọ̀ pé àwọn ló ń gbáwo nígbọ̀wọ́ táwọn bá gbáwo nígbọ̀wọ́ àwọ̀ àtẹ àwọ̀ àyà àwọ̀ àjìnà lẹ́yìn títí lójú àwọn ògbèrè ṣàánú àti ìrẹ́mẹ́kì tèmi báyìí. ó ń ṣe pé bí àmì ò fẹ́ ṣàánú àmọ́ nǹkan tó wà nílẹ̀ nǹkan tó àrò ọ̀rọ̀ àjọ ìbádé náà ó lágbára ìwọ kọ́ làjọ kàn kí kankan déédéé kó fún ẹ tí ẹ̀gbọ́n náà àbó kí ẹ̀dà ṣe 5 and 6 ẹ̀ ni. ṣé mọ̀ pé wọ́n ní pé tí ẹ̀bùn bá gún yàn lẹ́sẹ̀ láàrin ìyàn iná kọ́kọ́ máa ń yọ ọmọ èdè abínibí kan náà ní wa àbọ̀ orí ìwà lábòkì àbókè gbọ́dọ̀ máa mú gbogbo nǹkan tí máa ń ṣe ẹjọ́ ìrọ̀ ìrọ̀.
ìyá ó ti dún fèmí ẹ jẹ́ kó dún fún ọmọ ayé ni àbí ẹ jẹ́ kó dún fún ìyá. àjọ yìí ó lágbára àmọ́ ṣá lórí ojúlórójú ṣàánú gbogbo gẹ́gẹ́ bó ṣe sọ ṣòro tó bá ti gbowó yìí ó jẹ́ ti dá padà wọ́n náà mọ àwọn èyí tó kù ní olóyè burúkú ni wọ́n bá ti dọ̀rọ̀ owó ọmọ máa ṣe bí pé wọ́n fowó tọ̀ wọ́n ni. àpọ̀ máa nì ẹ́ gbogbo bíìgì ẹ máa fi ń gbádùn. màmá nìyẹn jọ o àwọn ilé ìdójú ti ní gbogbo àìsí ẹ̀. ó jẹ́ ní mímì gbogbo nǹkan tá à ń ṣe inú àkànṣe náà àwọn síbẹ̀síbẹ̀ àwa gan láwọn alátìlẹyìn wa gbogbo Malaysia gbogbo Crimson ìdánmọ́ wa ni gbogbo hush papa Samson ó jáwó bàjẹ́ tì George bí o gbàgbé ẹ má lè ṣe àwọn tèmi àwọn náà ló ń dúró gẹ́gẹ́ bí alátìlẹyìn àwa ẹ gbogbo wa àjọ yìí mò ń nà ni àwọn tó fún mi lówó ni àwọn náà ló jẹ́ máa rí kó fún yín òbí òṣàwọ̀ ẹ lè lówó. ìyàwó fìdí yóò ẹjọ́. àṣírí ló ti gbọ́ yẹn má lọ ṣí o. Hello. Wọ́n ní mi ṣe ẹgbà mi o. Dandan ló fi ṣẹgbẹ́ ni. Gbogbo association ṣàlẹ̀ fẹ́ ṣe association of pure water, association of ọlọ́kadà, association of elégbé ọmọ, association of ẹlẹ́rù àtà. Àwọn ọlọ́tí gan-an ni wọ́n tún ní association. Àwọn ọ̀tẹ̀ ní kébù wájú association of onípàràgà. Ẹ ṣe kí ni ẹ ń ṣí èrè. Ẹ ń ṣí èrè. Association kan ẹgbẹ́ awo ni. Kébù wájú association of onípàràgà. Èmi ta pàràgà kò mí pé mò ń jẹ́ káwọn ọmọ olè máa jókòó tì mí. Èmi kódà ẹ ń ṣí èrè ẹ ń ṣí èrè ẹ kó fò kúrò lórí aago fún mi. Association àwọn olórí burúkú association of onípàràgà mà ní. Èmi wàá máa ṣe association of onípàràgà tó mọ̀ kò sá station tó fẹ́ dalẹ̀ tó bá yà máa dá station àwọn onígbà náà lẹ̀. ọ̀gá ṣé wò rí yàn. báwo ni ọwọ́ ní jẹ ni wo kíyẹ ṣé wàá pa. mo wà lákọ lórí ọwọ́ mi mo wà. ọmọ ẹ̀nẹ̀ báwo ni. ó jẹ́ ìsìn ọkọ̀ aṣáájú ló ń bọ̀. ìyá máa ti lọ báwo ni agbo ṣẹ̀ṣẹ̀ máa lè rìn ká jù ká dá sí akadẹ́mọ́ àbí báwo. àwọn ọmọ mi ó máa bọ́ náà lálẹ́ yìí ẹ wò bẹ́ẹ̀ kí lọ́ọ́ ra kún 33 tó kù ní ṣọ́ọ̀bù ká lè rí nǹkan tà lálẹ́ jáàmù. ìyẹn náà yẹn make sense. ìyẹn gan ká má tẹ̀ pa náà ibẹ̀ yẹn ó máa ti ń balẹ̀ ni. mama mo tún fẹ́ béèrè nǹkan kan. owó àjọ mi èmi jàdá àjọ kàn lẹ́yìn mo jà nídìí owó mi mo nídìí ẹ̀kọ́ bá dì. àjọ ìlú ẹ̀ kí n kó báyìí. èmi làjọ kàn. ìwọ kọ́ làjọ kàn èmi làjọ kàn. irọ́ àná mi làjọ kàn sẹ́ ṣé mi mọ̀ bá ti máa gbàjọ ni. ta làjọ kàn. èmi làjọ kàn. alẹ́ mi làjọ kàn sẹ́ ọwọ́ jẹ́ kí mo ti gèsè sílẹ̀ lórí wọn lọ sọ fún mi pé wọ́n làjọ kàn èmi làjọ kàn o mo fi yẹn lẹ̀ o. ọ̀dọ̀ èmi ní sẹ́yìn alẹ́ mi wọ́n nílò owó tèmi. bí ṣe ń wò yín yìí bẹ́ẹ̀ ṣe ti ń jà yìí ó dà pàjọ ti ń dàrú. ọlọ́yin burúkú ní ìyá ìyá orí ẹ̀gá ti ń dàrú mo ní kó fẹ́ mi lọ́wọ́ ń sọ lẹ́yìn kájọ ti ń dàrú yóò kọ́ èmi tó bá ti náwó sí ni kò sọ. àjọ dàrú tí èmi làjọ kàn mo dẹ̀ máa gbowó mi torí mo ti gbẹ́kàn lè bàjẹ́ mo dẹ̀ fẹ́ lówó mi bí ṣe wà èmi mo máa gbowó mi kò jọ́. ọgbẹ́ ni ẹjọ́ ò lè dàrú sí. èmi lè dọ́kọ̀ àkínú ẹ̀bù gọ̀nà ẹ fi yá mi lẹ̀ ọ̀dà ìjà yín ọ̀dà mo ti náwó àjọ yẹn lọ kú. ewu náà ibi ikú kan náà èmi ni máa gbọ́ mi ò ní bẹ́ẹ̀ lórí ọ̀nà. ọ̀dà mi ò ló máa jọ̀wọ́ mi ò ló máa jọ̀wọ́. ìjà yín mo ti náwó àjọ yìí àríkàdà kù. Jelila, oge mà ti ta lé ẹ o. Kí ló kàn mí tó bá ní o fẹ́ sọ̀rọ̀ ẹ̀ nù? O fẹ́ ṣe mí léṣe ni? Àbí kí ló tiẹ̀ ń ṣe gan-an? A ló ní kó má sọnù tó bá fẹ́ sọnù. Mo ń bẹ wí inú ilé, o dẹ̀ work out on me.
o tiẹ̀ ní respect pé mi o ní respect fọ́kọ mi tó bá tiẹ̀ máa ṣìwà o ṣé ní ṣojú ọkọ mi ló yẹ kó ti máa wùwà bẹ́ẹ̀ yẹn ni bí ọmọ tí wọn kọ rárá ó ga lára ẹ̀ gan ni o tiẹ̀ fi ní pé ní òfin ọkùnrin rárá ẹgbẹ́ ni mo jẹ́ ni. ẹ wo ẹ fọ̀rọ̀ lẹ́jọ́ ìtumọ̀ ṣe máa tẹ́wà nígbẹ́ ẹ ní láti pẹ̀pà gẹ̀ẹ́tì obviously ẹ jù mí lọ ṣóyè yín ẹ wá ẹ kì í sọ fún yìí o ẹ lẹ́mi tí mo sá ẹ ní kí n má mu jí nínú yà ẹyin mo bọ́ stansi ẹ tún lè mi wá tà ẹ wò tẹ bá sún mi kògì lásán tí bá lọ yíjú sí lásán ẹ ní láìkẹ́ o ẹ ní fẹ́rẹ̀ fọ́ ni o ìtumọ̀ gbọ́ wèrè gan. ṣé kí n sọ kí n kọ́ tẹ̀ mọ̀ fún yín nílé ayé yín ni mo sọ ẹ máa ń bọ́ máa sọ̀rọ̀ sí mi kí n máa sọ̀rọ̀ sí ìyá mi mọ́ ẹ wọ́n ní gbogbo wèrè gan náà ẹ wá ṣé torí jíìsì mo ra bù ẹ ní kí n máa mú jíìsì lẹ́yìn mọ́ ṣé ẹ wá ẹ fi mọ̀ sí o ẹ fi mọ̀ sí báyìí ní ìṣòro fún yín o má ṣòro fún yín o tí bá fún jù kọ̀ lásán ẹ bá sálọ ìmọ̀ àbáyé ni o nítorí jù náà burúkú tí mo bù ẹ ní mo mú wọn níta ẹ ní bí ti mo tún wá ta mo dé tàtọ́ ẹ tún lé mi tẹ bá bí mi tẹ bá yẹ kí mi bí mi máa pọ̀ ẹ o tí bá lọ yíjú sí lásán tí bá yíjú sí lásán ẹ má sálọ nílé ìdúró ni ewé ni wèrè gan náà. Sista mi mọ́mì Jẹ̀lílá tó bá súnyàn títí téèyàn bá tóbi èèyàn máa yíjú padà ní o. ìjíǹde tí mo jí láyé mi mo gbàdúrà sọ́nà ibùjókòó ayọ̀ ibùjókòó ire ní kọ́nà ń pèsè fún mi ó dẹ̀ ṣe fún mi inú mi dùn ayọ̀ mi kún mo dẹ̀ gbá bẹ́ẹ̀ mú tí mi ò lè jẹ́ kéèyàn kan wá ru yẹ̀pẹ̀ láti ta kó wá dà sí gàrí mi kí n dẹ̀ rọ́jú kalẹ̀ kí n máa wò ìyẹn ò ṣeéṣe náà. kí ló ṣẹlẹ̀? nǹkan tó ṣẹlẹ̀ ni wípé jẹ́jẹ́ ni mo jókòó sínú ilé mi ìfiwé pé Jẹ̀lílá ó dẹ̀ dé nìyẹn ó káàbọ̀ àbí máa tún wá lè padà ní ìgbà tí kìí ṣe àjòjì sí mi. tẹ bá rí bí Jẹ̀lílá ṣe ń da brandy tó ń da hot gin tó ń da whisky bíi pure water ojú gbà mí tì fún níṣojú ọkọ mi ṣó fẹ́ lé mi di ẹrù mi ni kó má tiẹ̀ sí regard kankan rárá ojú wo ló fẹ́ kọ́kọ́ mi máa fi wò wá kó máa fi wo fámìlì wa pàápàá èmi ò kò yé mi o torí. ṣùgbọ́n ìwọ gan tó ń sọ̀rọ̀ ṣé ó yẹ kó sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ sí èmi ìyá Jẹ̀lílá wọ́n mọ̀ pé mi náà ni mo bí Jẹ̀lílá bébí bá ràdúgbò bá wà fẹjọ́ Jẹ̀lílá sùn ìyá Jẹ̀lílá náà máa wí bọ́n wá láti ibi tí ò já àdúgbò ìyá Jẹ̀lílá náà máa wí èyàn ò ní sọ fún mi kí tó mọ̀ pé mi ni mo bí Jẹ̀lílá ṣùgbọ́n mo fẹ́ kó rántí ńgbà tí wọ́n tó jábúrò mi tó tún ṣe báyìí ibi wọ́n náà bá mi tọ́jú ẹ̀mí lílá òun àbẹ́mi ni mo bà lórí orí jẹ́ ni kábà sọ wípé mi ò tọ́mọ sí lára mo tọ́mọ sí lára ṣùgbọ́n bó ṣe wọ náà ló ń ṣọlẹ́ ẹ̀ ni lọ́mọ tí mo mọ̀ wípé iye bí ìwọ rèé o dẹ̀ wá ń sọ̀rọ̀ o wá ń sọ wípé kíní kan tí Jẹ̀lílá bá ṣe nǹkan tí ò dáa fún wọn ìwọ ò lẹ́nu tó yẹ kó fi bá wí ni ó yẹ kó bá Jẹ̀lílá wí ni. Jẹ̀lílá ọgẹ́ ti ta lè ìgbà tí mo pè tí mo ní kí n bá wí báyìí ló work out on me ṣé iṣẹ́ akọni ká pè yẹn ni àbí kí ni ọ̀rẹ́ ò yé mi o ṣebí mo dé ń sìn náà orí mi ń ta ló wò mí bíi pé kì í ṣọlọ́run ló ṣẹ̀dá mi. ṣó wà ń ta ni. ó wà ń ta ọgẹ́ ti ta lè. Jẹ̀lílá mà rè o Jẹ̀lílá mà rè o Jẹ̀lílá mà rè o Jẹ̀lílá mà rè o Jẹ̀lílá ìjọ̀gbọ̀n ṣe nìkan fà akóyànpọ̀yànpọ̀n bára ilé Jẹ̀lílá mà rè o Jẹ̀lílá. àbáwò yá máa jà ọmọ wọn gbé mi lọ sábúlé kan pẹ̀lú ẹ̀fẹ̀ tí mo ń bọ̀. ẹ wọ́n mọ̀ wọ́n pẹ́ dákun pé mo ṣẹ̀ bóde ni. àpẹẹrẹ ẹ̀sìn bébè ni gbàgbé ẹ̀. ẹni mo dúpẹ́ mọ́. ẹ wá talẹ̀ yín talẹ̀ bí. yóò dà fún ìyá wa ọ̀dà kan mo bá sí ìyá yín ní ìsìn ó sì ti lọ bí ọgbọ̀n ìṣẹ́jú tí mo ti wá yà yín ó ní kí n lóde àwọn wọn fi lọ bèrè bá mú owó anulé ní ìsírí wọn. ọ̀dà kù ibi dẹ̀ náà wọ̀
ìyá yìí náà wọ̀. ẹ báà náà yẹn rí gan. Yóò dà fún yín wọ́n dàbí nínú bíbélì wọ́n fẹ́ jọ Jósẹ́fù irun wà níyà yìí wọ́n wá gùn síwájú. ọmọ mi kó tọ́rí àwọn náà gbé yín ẹ̀wà ọmọ olúwo lẹ́yìn. ẹ̀yọ́ onímọ̀ lèmi. abájọ ọmọ mi gbà síbẹ̀ wọ́n yọ ẹlẹ́rìí àwọn èsì ló wà ìsìkọ́ mi ẹ máa yá lọ́jọ́ iwájú. ẹ bá pè wọ́n owó ògúnlẹ̀jẹ̀ lówó torí ọlọ́ọ̀dà o ọlọ́ọ̀dà. wọ́n kọ́ ló wà ń ṣọ́ọ̀bù àbí ok tí ìyá ẹ̀ bá tẹ sọ fún ìyá ẹ̀ pé mo ti mọ̀ọ́ṣẹ́. Hey, excuse me. Hello, come. Ẹ jọ̀ọ́. Firstly, wọ́n fi mí síbí báyìí ni. Èmi kọ́ ni mo ní shop. So ẹ̀tọ́ yín ni kẹ́ ẹ rajà, kẹ́ ẹ dẹ̀ sanwó. And secondly, it's very insultive and very rude of you telling me pé ìyá ẹ̀ ń kọ́. So ní ìyá lè ṣá. Next time, wá ní mom sí ń kọ́. Èmi ok ìwọ ń sìn ó máa kọ́ mi lóyìnbó nìyẹn o àbí ìwọ ẹ̀ ń di ọ̀dà èmi bí ẹ sí ọ̀dà ikú máa pa ọ̀tọ̀ ní ẹ̀yìn ó yá sọ fún ìyá ìjọba ti tẹ́fẹ́ jẹ́ ẹni èmi jẹ́ ẹni mo ti mọ́ṣẹ́ mi báyìí. ìyá rẹ̀ wá bí jàre máa fi yóò wọṣẹ́ kí ni problem ẹ̀. ọ̀fẹ́ kú àbọ̀ ọ̀fẹ́ kọ́lé àbẹ̀lẹ̀ burúkú ni ìyá ẹ̀ ó yá tí bá ti lọ tí bá ti bí ìyá ẹ̀dá kó fa mi padà wá sáré kú sísìn tí bá ju ẹ̀ right. Ó ṣe àtọ́ba bí ẹja máa lọ́nà báyìí. Èmi jẹ́ ni èmi máa fi já ẹja fún mi àsáré fi máa kó yí ẹ. Are you mad? Mo ní kó bá mi kọ́ṣẹ́. Are you crazy? Kí ni problem ẹ? Má bí yẹn lọ́yà bẹ̀rẹ̀ lọ́wọ́. Ọṣẹ mọ́ mi sí tèmi. Ó yá tó bá ti bí yẹn lọ́wọ́. Báyìí kọ́ṣẹ́ jẹ́. Wọ́n mi ò like wàhálà o. I don't like trouble. Just give me my soul, okay? Àwọn ìjà sójà ẹ̀ ló ń dúró lélẹ̀. Ó ní dúró jẹ́ àwọn òṣìṣẹ́ máa wèrè ó jẹ́ ẹ̀kọ́ náà rẹ̀. Tó bá bí jẹ́ ẹ̀dá ó ní nílẹ̀ sí. Ó dúró gbẹ yẹn kan sọ sáré lọ́lẹ̀ àbí. Tó bá ti bí yẹn lẹ́kọ̀ọ́ bá mi jáàgì jọ̀ ló yá wèrè ni. Ó ṣì rẹ̀. Jídé náà, kí ló ṣe? Kí lè jó fa pápọ̀? Ẹjọ́ kò péré ló gbé òde sáré náà jẹ́ ilé tó yẹ kó kì mọ́lẹ̀ kó na yé ìbàjẹ́. ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. ẹ sílẹ̀ jọ̀ọ́ dáadáa bàbá àgbàlagbà oyè jọ̀ọ́ bàbá ẹ máa wo bàbá èmi kò wà bẹ́ẹ̀ mo kàn ń mú wa ló mọ pẹ̀lú jìgìgà ni gbà bí mo kàn ṣe sáìtì ọ̀dọ́ ẹ̀ mo kàn ní kó máa ti Jẹ̀lílá mo jọ ń dàgbà ọ̀rọ̀ ibi tó máa ti Jẹ̀lílá ti jọ ń dàgbà ọ̀rọ̀ bàbá kò gbá méjì lọ́wọ́ Jẹ̀lílá tí Jẹ̀lílá máa gbá lẹ́yìn ọkọ̀ báyìí bàbá ó nà ní. kí ló wá ṣe wèrè. bàbá tó máa nà tí mo sáré débẹ̀ lásán báyìí mo kọ́ gba bí kí n kàn níṣì Jẹ̀lílá bàbá bọ̀ tí ẹ mọ̀ mí torí pé àwọn gẹ́ọ̀sì yẹn pọ̀ ní. dákẹ́nu ẹ wèrè ọ̀wèrè ọmọ ẹ̀dá oníburúkú wò ni ẹ ná. ṣé wọn ò mọ bó ṣe ń lọ ni èmi ọ̀tá àbúrò mi. bàbá kí ni ká ṣe báyìí bàbá kí ni ká ṣe báyìí. farabalẹ̀ ní sùúrù sọ́lẹ̀ kọ̀ọ̀kan o mọ̀ pé èèyàn lè máa yí mú kó tún máa súfè ẹ́ kí ló wí ok hold on fún màmá hold on fún màmá. Hello. Ẹ kí ló ṣẹlẹ̀? Ibo kò jọ
ẹ wá mi láì gbogbo irú ọwọ́ máa ń sọ fún yín o mi láì gbogbo irú ọwọ́ máa ń sọ fún yín o akílódé gan-an ẹ̀kọ́ ọlọ́pàá máa wà bí o kọ́ máa wà bí mo sọ bí yóò ṣe lè ya Jẹ̀lílá o ẹ má kó sí wa bí mo sọ fún yín ẹ kó sì ń travel o ẹ má wà bí o bí tẹ́mi ti sọ̀rọ̀ ajé mi rè o. mo ti gbọ́ ẹ wo mi ò fọ́ ní burúkú yìí o mi ò fọ́ sí yìí mo sọ fún yín o akílódé gan-an ẹlòmíì kan máa dáràn bíi kan bíi kankan ẹ wọ́n máa gbó sí wọn máa bẹ́ mi bí kọ́ máa mọ ọlọ́pàá bí mo sọ kọ́ máa mọ ọlọ́pàá wá bí o. ẹ̀gbọ́n náà bígì ṣé kí wọ́n ṣe máa sọ mí dúdú pé kó ọlọ́pàá máa wá síbí ṣé bí jọ lè yá Jẹ̀lílá ni àbójú àbẹ́tẹ̀ lójú ìyá wọn kọ́nà kẹ́ kọ́ máa bọ̀. ẹ wò ju gbogbo ẹ lọ ẹ gbọ́ bí ìyá mi ṣe máa ń sọ ó lẹni bá gba ìyàwó níyàwó ìyàwó lówó rẹ. àṣírí nìyẹn náà. pé olówó nìyẹn mẹ́rin ìka tó bá jẹ́ ẹ̀ṣẹ̀ application nìyẹn. yẹ́sù. ẹ ju gbogbo ẹ lọ ẹ̀yin ladies ẹ jẹ́ ká wà ní farapamọ́ sí torí táwọn bíbí bá lọ bọ́ wa bì. mi ò gbọ́. táwọn bíbí bá lọ bọ́ wa bí olórí bíbí lọ wẹ̀lẹ̀ tó dá ogun wàhálà ilé o ẹ jẹ́ wà bí farapamọ́ sàbí bá o. kí ni fara kò ibi kan kò sóhun tó jọ ṣé nu ṣọ́ọ̀bù tèmi ti ń tajà tèmi ti ń rówó ọjọ́ tèmi èmi Bígì alẹ́ aṣọ sì ń lè tó dẹ̀ sì máa lè lọ ẹ wo ẹ jọ kóníkàlùkù pọ̀ náà lè yá àtàwọn tó ní lọ mi ò fẹ́ wàhálà. mi ò lọ bí kankan o because ẹni tí ò jẹ gbì kò lè kú gbì àṣírí nìyẹn mi lọ anywhere. kí ni gbogbo orí burúkú ẹjọ ẹ lè mọ ọmọ la wà ẹjọ òun fẹ́ pàtẹ. jọ ẹfọ lẹfọ la wo wọn lè lé mi kúrò bí ìdí ọjà mi lélẹ̀ ibi yóò dẹ ṣe lé yàtọ̀. àṣírí nìyẹn jàre Bígì ẹ dúró ẹlẹ́ni farapamọ́ òun ilẹ̀ nìkan. ayọ̀tẹ̀ ní í jà. èmi ò ní farapamọ́ bí kọ́sẹ̀ mi ò gbé bí ibi lẹ́rẹ́ bí ibi Jẹ̀lílá lọ síbi ìwọ lórí burúkú gan náà ìwọ wèrè ìwọ níjà òfò kí ló dé gan náà tọ́lọ́pàá máa wá síbi láti wá máa dà wá láàmú ibi jọ lè yẹ ní àbújá àbẹ́tẹ̀ lójú ẹ̀. yé máa gbé mi lóhùn mo máa sọ fún ẹ kó yé gbá mi lóhùn. fìyẹ́lẹ̀ jàre fìyẹ́lẹ̀ wàhálà wọ́n ò ní fẹ́ fa gòbé síbí báyìí. èmi ò rẹ́ ní bọ̀dí. wo bí ọ̀gá dé gbogbo wàhálà tó ṣọkọ ló fọwọ́ ara ẹ̀ fà yìí wọ́n ló máa fọwọ́ ara ẹ̀ fà o torí táwọn bíbí bá dé ìsìn kọ́tà mọ́ ń pa ìsìn báwọn máa kó wa pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo wàhálà òwèrè tó ṣe kọ́ ló fà fúnra ẹ̀ tó yẹ ìsìn. ẹ wá èmi ò rẹ́ ní bọ̀dí o ẹni tó fẹ́ dúró kó dúró ẹni tó fẹ́ kà kó kà tó bá ti tẹ́kọ̀ bá mi lákọ̀. ìwé iṣẹ́ ayé nìyẹn. ẹjọ ẹni money market làwọn ẹ kó ṣì travel. ẹni tó bá wù tó fẹ́ sálẹ̀ lè sálẹ̀ ní ìgbẹ́ tó bá wù ẹbí ò rán yín. ẹ kúlẹ̀ tó bá jà ló máa jà síwájú máa wá jà àwọn máa dá wà lálẹ́ àwọn ò fẹ́ gòbé ń bí o. èmi ń gbọ́ yín èmi ẹ wò ẹ má bẹ méjì kẹ́ ọ̀ máa díbọn èmi ń gbọ́ yín dáadáa kẹ́yìn láti kẹgbẹ́ mi náà kí ló ń ṣẹlẹ̀ sí báwo lè lọ. ọjà ẹ túbọ̀ tè ẹ láti kẹgbẹ́ mi dáadáa ṣé mọ̀ wípé tí ẹ̀gbọ́n bá gún ẹni tó já sí lẹ́sẹ̀ ẹsẹ̀ ẹni tó já sí tó ti máa yọ ìyẹn yé yín àwọn oníṣẹ́ ọmọ òtí o ọmọ ìgboro làwa tó ti yé yín àwọn tẹ̀lé kó síbẹ̀ wọ́n ṣáfẹ́ ẹ̀kọ́ lè tì mọ́lé tó yé yín ìtumọ̀ lórí burúkú lè ṣá ṣe ló pago máa wọn sí ẹ létí. dúdú I dey lose my patience na wetin dey ṣẹlẹ̀ now ṣé bí a ṣe máa wò tó máa ti Jẹ̀lílá mọ́ bẹ́ẹ̀ nìyẹn dúdú voice out as in talk bá ṣe máa wò rẹ́ ni dúdú talk voice out. dúdú ki answer me na as in answer me ki gaya mu in sun wada suna Lagos in ba su iya ba ni in ji anguwa na Zaria. Wallahi, I'm going to bring in people, wallahi. They will settle this cause once and for all. Somebody can call me, I can do anything because of Jẹ̀lílá. Nothing with me, nothing do for Jẹ̀lílá. I can kill people, wallahi. I can kill anybody. ẹ̀yin tèmi unity forever ìjà. wà kí ló mo ní kó jókòó kí ló ṣe. mọ́nì mi jókòó. wà á sọ nígbà tó máa rànjú mọ́ ẹ ni kí ló ṣe gan.
wá ìgbà tí ó mọ̀ pé o lè yanjú ọ̀rọ̀ yẹn kí ló wá bá mi fún tẹ́lẹ̀ kí ló pè mí fún pé òkè ó fẹ́ rí mi ìgbà tó mọ̀ pé o lè yanjú ẹ̀. ọgbẹ́ Tábọ́lọ́ mi ò ní gbà tó bá bá mi sọ mi ò ní gbọ́ ọmọ yẹn ò kú náà tó bá ọmọ yẹn kú nísìnyẹn kò kú náà. fine káàtì àgbà pé ọmọ yẹn ò kú lóòótọ́ bọ̀ wọ́n rán ẹ lọ́wọ́ dẹ̀ ti dé náà ṣé o mọ̀ ṣe ni àbọ̀ lọ́hùn àwọn alágbára tó ń gbórúkọ wọn ń gbórúkọ yẹn wọ́n fọgbọ́n sí ni o lọ́sẹ̀ rí mẹ́nu MC Olúọmọ olóṣòdì tó ń gbọ́ yẹn ó fọgbọ́n sí ni o ní o ṣe káwọ́ sẹ́yìn rojọ́ o kò yẹ sọ wá rí Koko Zaria tó jẹ́ gbogbo kókó ìkó gangan òun kan fọgbọ́n sí ni o tó jẹ́ vice lọ́sẹ̀ rí mẹ́nu ẹṣẹ́ Murphy tó wà lágbàdo ọgbọ́n ló ń lò ní o ṣe káwọ́ sẹ́yìn o ẹnì kan lágbára tó jọba o tó bá ba ẹsẹ̀ tó bá lónìí gbọ́ tó bá já ẹ lójú ó bá fèsì ẹ̀ fúnra rẹ̀ ni o tí ó bá gbé èmi àti ẹ wọ́n náà wọ́n ọmọ mi ní àjọ wà mi ò ní dá sí náà wọ́n jà lọ́rùn káyé ni kò káyé náà wọ́n jà láyé gan òde kọ̀ọ̀rún mi tiẹ̀ ní dá sí rárá bó tó rí pé mo rí pé mi àti àjọ wà ní tó bá dẹ̀ ṣẹlẹ̀ ó máa kan èmi Tambolo kò yẹ mo yẹ báyìí sọ̀rọ̀ ìgbọ́n má lọ bá wọn ó ti tán. Anyway ọ̀rọ̀ ẹ náà ni mo máa fi wàásù fún ẹ ó ti yẹ ìwọ ló máa ń san òyìnbó kan ó máa ń ní lack of. stark illiterate. Torí wọ́n ló mọ̀ ẹ́ ó mọ̀ pé mi ò gbóyìnbó torí òyìnbó gan gbọ́ yóò bá adi tí ó gbọ́ yàgò kò yí ẹ. ó tún kù kan tó tún máa ń sọ oní. semi illiterate. wàá ṣeré semi illiterate tàbí bọ̀ ó kù kan yẹ kí n lè rántí yẹn fúnra mi o. educated illiterate. educated illiterate wàá ṣeré ṣé wàá rí yẹn gangan ni wọ́. yes yẹn gangan ni wọ́ náà wá àwọn tá à ń sọ ìwọ ló wọ́n gbà sí fún wọn kò yẹ ó ti gbà sí fún wọn ti jẹun wọn dẹ̀ gbà sí fún ẹ padà ní ẹ wàá dẹ̀ gbójú wá wọn àlẹ́jọ́ wà kò yẹ séèmù náà ni ókè káṣà àgbà pé wọ́n tiẹ̀ mọ́lẹ̀ ó ṣáà ti jáde ẹni tí ò lẹ̀ ò kí ń dènà àwọn ṣé ọmọ kò mi ta wá bù sórí ilẹ̀ ló ń bọ̀ ni gbójú kò gbàgbé ẹ má sọ̀rọ̀ ń pa ẹ̀ mọ́ nǹkan tó mi fẹ́ sọ fún ẹ nìyẹn kò dẹ̀ gbójú gbẹ́sẹ̀ kú òun bẹ́ẹ̀ kò dẹ̀ má lọ bá wọn nǹkan tó mo fẹ́ sọ fún ẹ nìyẹn. wo mi ò ní gbà torí ìgbà tí gòbè yẹn ń ṣẹlẹ̀ mi ò rí ẹ o ìgbà tí mo máa wọ ẹ̀yìn mi tí mo bóyá wọ ni mo máa rí mi ò rí ẹ o àwọn tèmi ni mo rí o àwọn fàkíà ni mo rí o mo rí bígì mo dẹ̀ rí dúdú o mi ò rí wọ o ṣé wàá rí tó bá bá mi sọ́dọ̀ ńlá mi ò ní gbà nǹkan tí mo máa ṣe òun ni mo máa ṣe nǹkan tí mo fẹ́ kó yé ẹ nìyẹn. èmi ló ń sọ fún pé ńgbà tó ṣẹlẹ̀ yóò rè mí wá ṣé Tambolo tèmi kó ṣùgbọ́n sẹ́nu sọ̀rọ̀ ni ṣé o mọ̀ pé tèmi bá ń sọ̀rọ̀ èmi gangan lèmi kí ni Tambolo kí ló ṣe ẹ́ èmi kòkòrò burúkú àdúgbò lórí ó fọ́ níṣà èmi lè sàfẹ́ anybody ni ó wá ní tó bá gbà tó ṣẹlẹ̀ àwọn dúdú kan lórí ṣé àwọn dúdú yẹn gangan ṣé wọn ọ̀dẹ́ mi mọ̀ wọn bóyá ń lọ fẹ́ mi ni wà á máa kí n máa gbó bí ajá o kí ló ṣe ẹ náà gbójú wà lọ bá wọn sẹ́ ebi tí wọ́n sọ̀rọ̀ mọ̀ nǹkan tí mo sọ fún ẹ sẹ́ wà lọ bá wọn ojú kọ́. ṣáàjẹ́ kò yí ẹ pé ìgbà ọmọ yẹn kú ni mo fẹ́ ṣẹ̀wọ̀n ó sì lọ o àmọ́ ọmọ yẹn ò kú sẹ́ mo ṣẹ̀wọ̀n tì màá rún wọn màá lọ kó àwọn gẹ́ọ̀sì mi a máa lé wọn wọ́n sáré kábàkàbà ìyá wọn ọmọ kúlẹ̀ kan ókè. ọmọ yóò mọ̀ pé alágbára máa ń mèrò bàbá ọlẹ́nu èmi ojú tó dúró kó tó ti rọ́ṣà tí mo sọ ọkọ fẹ́ tó fẹ́ gbọ́ ó dà tó bá já ẹ lójú máa padà wá wá padà wá tó bá já ẹ lójú. ẹ̀yin ọmọ ayé màmá o ẹ̀yin ọmọ ayé ṣe lórí tàtà wà mi fẹ́ kẹ́ ṣe kí ni mi fẹ́ kẹ́ wàrà lò àwa wí tán láwọn máa jìyà gbé ìfà ayé ẹ̀ ìyá alájà máa jìyà gbé á jẹ mojú ọjà ó dà ṣe fẹ́ gbọ́ agbọ́ ti kú yọ̀ gan tó lóun agbọ́ ti kú yọ̀ gan. ṣé ìsì ọ̀tọ̀ bẹ̀. ẹ wo èèyàn wọnú omi kó tún máa ṣe kí ni. I can't go. èèyàn tí yóò dẹ̀ mọ yìdí ló ṣe kí ni. ló fẹ́ bá ti ṣeré. abala wa wọn lè ṣe kí ni wọn lè pọ̀ jù wá lọ. a máa lé wọn máa sáré kábàkàbà ẹ̀mí ìyàwó ògbé. ẹja lọ. ìjà wọn. àìsófẹ́ àwọn sùn láàyè.
ọ̀gá dé kí ló ṣẹlẹ̀ gbà tó wá mount stomach nǹkan fọ̀nà lẹ̀ fáwa káwa lọ. yàrá ìyá yẹn lè bá mi ṣe rí pé ohun tí ó lè sọ̀rọ̀ mo fi dá ìgbà ó lè kan yàrá ìyá yẹn dúró ẹ̀yin wá láti Adékọ̀yà ẹ wá lu àbúrò tèmi ní máa jẹ àgbẹ̀mí ọ̀tá ẹrú tí ẹ bá yàrá ìyá yín. dẹ́gbà jọ́gbójú ó kórun pọ̀ ó bá wò àwọn àfikún tábẹ́ wa ni bó ṣe wà yẹn. ọ̀gá dé wá farabalẹ̀ mi ń sọ fún ẹ ìjà alájà ẹ ó dàṣọ fẹ́ gbọ́ májì àgbẹ̀ dúró lọ́tọ̀ Adékọ̀yà kan dúró lọ́tọ̀ àbá tí ẹ wá bí ó níbi tá à ń lọ. kí n fọ̀rọ̀ lẹ́kẹ̀ yìí lọ kí n lè bá wa nígbà téyí tó lásán lẹ́yìn àwa fi ń ṣàyẹ̀ ara yìí tó rẹ̀ jọ wọ́n yá wa kí n má tójú àmọ́lẹ̀ ẹ wá mọ̀ tó yẹ kẹ́ ẹ ṣe wá jẹ́ mi olórí ẹ̀yin tó yẹ kẹ́ ẹ jókòó sí kìsìkẹ́ máa dáná fọ́kọ yìí wàláhì tàláhì ní la máa sọ yín dọ́kùnrin tẹ́ ẹ tí ẹ ní jóbìnrin mọ́ àṣírí mo sọ fún yín. bẹ́ẹ̀ni èso olóòfò obìnrin kan ló bí wé. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ẹbí ọ̀ṣọ́ Amẹ́ríkà o lájú ẹ lẹ o ó ti yẹ ẹ̀sìn olóyún kúkú dẹ̀ lájà. ẹ kọ́ wa sọ̀rọ̀ kọ̀wé ó tó kórùn kan bí tọ́ṣọ́ fà ìwọ̀ wọ́n máa gé e ní tí ó ti rí. àdúgbò yẹn ni. báyìí ṣe rí ni. ṣe fẹ́ gbọ́ ọ̀gá dé gbogbo ilé tó ṣe Anambra ló ń pè àwọn ọ̀dẹ̀ ráyè social studies jẹ́ kúrò lọ́nà kó yẹ ká kọjá. ẹ̀yin wá láti Adékọ̀yà ẹ wá lu àpò tèmi ọ̀tá ní májíàgbé yálà yá ní ẹ̀rù báyàrá wọn ní í ṣe mí ànúgbò yìí ṣe mí. ìgbà ọkọ ìgbà dáyé gbogbo gèdè mi dìtẹ̀ kò sí tó fẹ́ fún gèdè mi ṣe. àgbẹ̀ òní fẹ́ wégele rẹ fọ nígboro ayé ìyá ẹ̀. dalla ka yi sunu dalla da ku tuma bi ọba ṣe kú kọ́ ẹ̀ jíta fún lóhùn tí ó gbọ́. ẹ̀yin ẹsẹ̀ mi sọ̀rọ̀ jẹ́ fún yín torí eré lẹ́yìn ẹsẹ̀ tètè bá dé yín bomi lẹ́yìn ẹsẹ̀ yín àkànní. fọ́ọ̀lẹ̀ wọ́n wá wo gbàgbé bẹ́ẹ̀ni sọ̀rọ̀ kó fọ̀rọ̀ yẹn kí ló ń ṣe é. nǹkan tí ó lè sọ̀rọ̀ wọ́n á fi dá ìgbà ò lè kàn yálà ya ìyá yín dúró. dáadáa bọ́lá ọ̀bọ̀nkà ọmọ wo wọ́n máa jà kára ẹ lójú oríta yàrá yàrá la dúró sí òkú àwọn ẹ̀ rárá. inú nǹkan tó fẹ́ gbà ó sọ jọyọ̀ kékeré ni wọ́n. padà síbi tó bá wá kí ló fẹ́ ṣe fún kí ni jàlá já ẹ̀ ní tó fẹ́ ṣe fún. kí ni tèmi fẹ́ fi ìlú ẹ̀ ṣe. Wetin you want? Wetin you fit do? Ṣo fẹ́ kú ni àbò fẹ́ náwó? jọ̀yà mi àánú ẹ̀mí ẹ̀ fi ṣe mí. iṣẹ́ ìfarabalẹ̀ mo sọ fún ẹ o ìlàsà ló tí rí o tí rí la o ìlà tó dẹ̀ ń wò yẹn ó dáa ọmọ ló jẹ́ sọ́gbọ̀nà. tó máa gbókùn gba àgbáyé dé máa ṣọ́árì ó máa gbé wọn mi lóye tí ó tẹ̀ ní sí àmì èsì wọn sọ fún àwọn ṣe ń lọ náà. ẹ má lọ bí poli tóbi jù bọ́ ní ìlọgí ló wọ̀ ní gan Nàìjíríà yóò tóbi àwọn àmì plenty o jẹ́ ọmọ pẹ́ mọ́tò bá pààyà mọ́tò ló máa gbé ẹni mọ́tò àrí ni kí ló wà ní wọ́n jà lábẹ́ omi kí ló kàn tiwa lórí òkè yà ẹ máa dúkẹ́ ẹ fẹ́ kú àtọ́ ní ni kí ló jẹ́ ìgbà náà lọ́wọ́ yà á yà. Lílá màrè o,
Jẹ̀lílá màrè o Jẹ̀lílá Jẹ̀lílá màrè o Jẹ̀lílá màrè o Jẹ̀lílá ìjọ̀gbọ̀n ṣe nìkan fà àkóyọ̀kóyọ̀kọ̀ bára ilé Jẹ̀lílá màrè o Jẹ̀lílá. Mr. Abiodun Joseph orúkọ ńlá pàápàá Joseph tó wà lórúkọ yìí orúkọ ńlá ni Joseph nínú Bíbélì Olúwa mú láàlá àṣẹgun ńlá kan nígbàtí àwọn ẹ̀gbọ́n àti àbúrò ẹ̀ tó dàbí ìtì tí wọ́n ń forí balẹ̀ fún ṣùgbọ́n nígbàtí aláì máa ṣẹ Olúwa fún ìṣẹ́gun ńláńlá nípa àlá Ọlọ́run adé fún ìṣẹ́gun. Àmín àmín. Mo rí yín o. Dádì ẹ̀yin lẹ máa ń sọ pé wà nínú Bíbélì pé kò dá ká máa ṣe àtúnwí asán àmọ́ mi ò rò pé ilé ìfẹ́ jẹ́ àtúnwí asán torí nǹkan tí ó wà lọ́kàn mi tí mi ò tí ì sọ jáde rárá òun lẹ ti ń fún mi lésì ẹ̀ bóyá orúkọ ló dẹ̀ ń rò mí mi ò lè sọ àlá náà ni mo lá mo ń lọ lọ́nà ni bàtà mi bá já kì í ṣe àdúgbò tí shoemaker wà tàbí tí àwọn èèyàn tí mo mọ̀ wà ládùúgbò tí mo lè pè pé kí wọ́n fún mi ní bàtà bẹ́ẹ̀ bí mo ṣe rí ọmọdébìnrin kékeré kan ni ló bá dẹ̀ kó bàtà lọ́wọ́ ló bá dẹ̀ kí n gbà pé kí n wọ̀ alàgbà jẹ́jẹ́ mọ̀ pé bí mo ṣe wọ bàtà yìí size mi gọgọgọgọ ni bàtà tọmọ ẹ̀ kó wà ohun tó yà mí lẹ́nu jù ń bẹ̀ nìyẹn o kì í ṣe àgbàlagbà tá a bá sọ wípé bóyá bíi ṣọ́ọ̀pù ẹ̀ wà ní ẹ̀gbẹ́ kan tó ti ń ta bíi bàtà bóyá nígbà tó rí mi ẹ mọ báwọn fọgànáísà ṣe máa ń ṣe tí táyà yìí bá ti jò sọ̀kan báyìí wọ́n ń wọ́ máa ṣe ń bọ̀ ni kì í ṣe bẹ́ẹ̀ tẹ́gbọ́n tá a bá ní pé àgbàlagbà yẹn kàn rí pé bàtà mi já lọ́ọ̀kan ó dẹ̀ ń kó sáìsì mi bọ̀ toró ti rí pé bóyá mo gùn ó dẹ̀ ti fojú wò pé bóyá bíi 44-45 òní màmá lò rárá ọmọ ẹ̀kọ́ kó bàtà wá ni mo dẹ̀ wò ó dẹ̀ sáìsì mi lójú àlá ẹ̀. Mr. Abiodun Joseph sáà ẹ kú oríire mo tún kí n lẹ́ẹ̀kan sí ẹ kú oríire ṣe rí àlátẹ láì aláṣẹ́gun ńlá ni ṣùgbọ́n ohun tó mú mi kí n kú oríire ni pé ẹni bàtà yín já ẹ dẹ̀ rí ọmọbìnrin kan tó wá fún yín ní míì tó dẹ̀ bá yín mu tó gbà mí kankan tó bá jẹ́ wípé ẹ rí ẹlòmíì kó fún yín ní bàtà míì tẹ́ fi jí ogun dé nìyẹn. ṣùgbọ́n wípé ẹ rí ẹni rìn lọ́wọ́ tó fún yín ní bàtà tó dẹ̀ sáìsì yín oore kan ń bọ̀ fún yín tó jẹ́ pé láti ọ̀dọ̀ ọmọbìnrin ló ti máa wá níbikíbi lóore ti máa wá níbi tí ẹ lérò àti bí tẹ́ ẹ lérò ló ti máa wá mo gbàdúrà fún yín pé nígbà tí orí ẹ bá dé á jẹ́ àjẹmọ́ fún yín. Àmín àmín. ẹkún lè jẹ́ àgbàdúrà. bàbá wa nípasẹ̀ Jésù Kristi. Jésù. ó ní àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí ní ìdí bí kò ṣe pé ó dúró títí láé. Kristi. ó ní bí òkè ńlá ṣe yí Jerusalem ká ó ní bẹ́ẹ̀ ni wá yí Mr. Abiodun Joseph ká. Jẹ̀lílá o ìjọ̀gbọ̀n ṣe nìkan fà àdàbà ọ̀nà ní àǹkùn gbẹ́ iná ń jó ẹyẹ oko ń lọ kò rẹ́ni ìbàjá ó fa ògiri mọ́ra ó dákọ̀ ìjà bọ́mọkùnrin gbòòrò wàrà Jẹ̀lílá Jẹ̀lílá màrè o Jẹ̀lílá màrè o Jẹ̀lílá Jẹ̀lílá màrè o Jẹ̀lílá màrè o Jẹ̀lílá ìjọ̀gbọ̀n ṣe nìkan fà àkóyọ̀pọ̀yọ̀pọ̀n bára ilé Jẹ̀lílá màrè o Jẹ̀lílá. Jẹ̀lílá o orúkọ tó wù ní là á jẹ́ lẹ́yìn odi àdàpéyọ̀ bọ́lá àpè ìjì mẹ́rẹ̀ ọmọ burú ọ̀kan là á bí gbẹ̀ngbẹ̀lẹ̀ kú dàbí ó wù ó Jẹ̀lílá. Jẹ̀lílá màrè o Jẹ̀lílá màrè o Jẹ̀lílá Jẹ̀lílá màrè o Jẹ̀lílá màrè o Jẹ̀lílá ìjọ̀gbọ̀n ṣe nìkan fà àkóyọ̀pọ̀yọ̀pọ̀n bára ilé Jẹ̀lílá màrè o Jẹ̀lílá.
bàbá ń tọrọ ọmọ lọ́wọ́ Olúwa ó mọ̀ ọ́ kọ́mọ fúnni láyọ̀ fúnni ní dùnnú ni Dẹ̀lílà dìgẹ̀ àdùbí tó ní bí a lè kú kó kú bí bàbá lè lọ kó máa lọ àṣẹ máa lù ẹran bàbá gbà Dẹ̀lílà màrè o Dẹ̀lílà màrè o Dẹ̀lílà màrè o Dẹ̀lílà màrè o Dẹ̀lílà ìjọ̀gbọ̀n ṣe nìkan fà àkóyànkanyànpọ̀n bára ilé Dẹ̀lílà màrè o Dẹ̀lílà. ó tún dé o Dẹ̀lílà ó tún dé o Dẹ̀lí ìwọlé ní ìwọ lànà bí ẹkún wa pọkọ jẹ ẹnu òsì lára fọkẹ́ẹ̀mù kò lọ́rọ̀ sí ẹran àǹdùláyì Dẹ̀lílà ó rọra ṣe Dẹ̀lílà màrè o jẹ́lí ọmọ ayé mo ti wẹ̀ lábẹ́ tẹ̀tẹ̀ yorùbá ìlú àwọn sáré jẹ́ ìgboro lọ náà èlò ẹ̀ ń tèmi oyin wà mẹ́bàá jẹ́ kí ló hápùn kò sí wèrè lákọ́ ni mo wà jẹ́ kí sáré pàwọ̀dà náà ni màá bá yín lábẹ́ tẹ̀sí ọlọ́run jẹ́ sáré pàwọ̀dà ẹ̀yin tèmi oyin wà mẹ́bàá jẹ́ kò sí wèrè lákọ́ ni mo wà sálẹ̀ ẹjọ́ yẹn gbọ́dọ̀ wà gẹ́gẹ́ gbọ́dọ̀ sùn sálẹ̀ ẹjọ́ yẹn gbọ́dọ̀ wà gẹ́gẹ́ gbọ́dọ̀ sùn sálẹ̀ ẹjọ́ yẹn gbọ́dọ̀ wà gbọ́dọ̀ sùn sálẹ̀ ẹjọ́ yẹn gbọ́dọ̀ wà. gbogbo jákujàku tó ń bá ka ìnà ó tiẹ̀ nírò rí òun tó ṣe rárá ó ní wípé mo ń sí lọ́hùn tèmi bíbá ìjẹ́jẹ́ ibẹ̀ ló wá dúró sí lọ dúró wájú mi kí ló dé náà ó gbọ́ ìwọ kọ́ mo bá sọ̀rọ̀ ni. ìyá mi àwọn sáré ti ń lọ́wọ́ nìyẹn ẹgbẹ́ ojú ń bẹ̀ mi ò mọ pé mi lè bá wí ṣé mo bẹ́ẹ̀ kí n lọ ẹ wà ẹ fi yọ lẹ o ẹ má fi yọ jà lẹ́yìn bá ń kí ìròyìn tẹ̀ ṣá ẹyin mi dín lọ́wọ́ báwa sí mi tí mo fi sí ibà ni mo wà o ìyá jẹrì ẹgbọ́n ju o ẹgbọ́n ju ẹgbẹ́ alẹ́sàgbọ́n ju o mi kò oúnjẹ rárá o. níwọ̀n tá a torí ẹ gbàwẹ̀ ojú ọ̀sán lọ́dúnrún tí mo gbà tó torí pọ́n lè dá fún ẹni ìwọ tún lè ṣù rọ́wọ́ tó wá dúró síwájú mi tí mò ń kírun sí ẹ láì ṣọ́ọ̀kù. èmi àpàdé máa wà kan tí mo wà o ẹ mú bàá sí mi bíbá yín sọ̀rọ̀ tọ́jú àbí ṣé ẹ má gbọ́ bàá sí eléyìí ò ṣàyẹ lóyún o kò jẹ́ ṣẹlẹ̀ fáìkà tí bá lọ padà ibẹ̀ lásán tí bá lọ rí ibẹ̀ lásán ó máa ti gòmè o. ẹ wá ní kó yẹn jẹ o ní kó yẹn jẹ o àwọn tẹ̀mí gòmè lè bá mi sọ̀rọ̀ ẹ bá mi sọ̀rọ̀ yìí o. ọlọ́run ọmọ lọ́jọ́ èmi lọ́la wákàtí márùn-ún tí mò ń ké tó ń pé bá mi yí ọmọ yìí padà ọlọ́run á máa gbàgbára lọ́wọ́ ẹ̀ abirú èṣù wo ló ń lù ẹ́ tó jẹ́ wípé o mọ̀ wípé mò ń gbàdúrà fórí ara nítorí ìtì ẹ gangan lèyí tó pọ̀jù tí mò ń ṣe ń bẹ̀ gbọ́dọ̀ bó kí ní ẹ̀lẹ́ kò bọ́ta kó gbogbo ẹ̀ bó bá fẹ́ ru gbogbo ẹ̀ ru kó máa lọ. ìyá ẹ fi yọ lẹ má fi yọ jà èmi ń gbọ́ bàrà sí mi bíbá yìí mo fẹ́ gbọ́ bàrà sí ẹ fi yọ lẹ o.
kò sí èrè máa wò nǹkan mi létà ní kó ogun rọ́bìṣì jẹ́ ara. ẹ wá èmi ò ní kó jẹ́ ara o ẹ má lọ tẹ́ mi lọ́wọ́ tèmi o ẹ má tì mí lọ́wọ́. bàbá ń tọrọ ọmọ lọ́wọ́ Olúwa o kọ́mọ ó fúnni láyọ̀ fúnni ní dùnú ni Jẹ̀lílà Dìgẹ̀ Àdùbí tó ní bí a ò lè kú kókó o bí bàbá lè lọ kó máa lọ ṣe máa lù ẹ̀rọ bàbá àgbà Jẹ̀lílà o Jẹ̀lí. Hey, mọ́mí ṣé kò sí bí mo ṣe receive call yín báyà mi ti ẹ̀já o mo fi sáré bọ̀ ṣé kò sí nǹkan. wo ó wà má jẹ́ kí n tún ẹ̀ lórí ọ̀rọ̀ wòlé mọ́ àbúrò ẹ̀ ni mo ṣe pè é. ṣé kò sí ṣọ́n ti yẹ ni. wọn máa yẹ ẹ kójú bàbá àti mi ni mo ṣe ní kí n tètè sá sọ́dọ̀ ẹ̀ o. gbogbo ètò ló ti tò lóòótọ́ àmọ́ okun mímu ohun tó máa mú ṣe pàtàkì ọjà ni òde wá yá yìí ìnáwó tàdé máa ṣe ló ti dé tọ́yìn ìyẹn lẹ́nu ṣe wá ń bà mí wípé tó ìwọ náà mo dẹ̀ lè sá sọ́dọ̀ ẹ̀ àbí. My sister ṣe rí nísìnyí bá everybody ló mọ̀ pé generally kò sí sales but well anyhow màá bá yín get màá wọlé màá jáde màá àṣebẹ́yìn ni ojú ò lè tì yín àjọ máa péjú ṣe ni my sister mo ní customer shop ó jẹ́ ti lọ́dà wọn. o ojú òní tìwọ náà àjọ láṣọ ṣe pẹ́ o gbogbo ṣe àwọn ọmọ yòókù ló máa ṣojú wa. nǹkan tó ti ń sọ látàárọ̀ mi ò gbọ́ àmọ́ ọlọ́run á ṣe fọkànbalẹ̀ ọlọ́run á ṣe kò sí wàhálà. o ṣe o mo ti ẹ̀ gbà pé kò sí wàhálà o ṣe pẹ̀lẹ́. ogun kan lélẹ́lẹ́lẹ́ kan lọ́rùn máa ṣe bó bá ń dùn bó bá ń dán àdúrà là ó ṣe kó máa kàn bó bá korò bójú dápá lọ àdúrà là ó ṣe kó lè dùn. gbàdúrà mi lórí Jẹ̀lílà. Olúwa dákun jẹ́ kọ́rọ̀ wa ó já síbi rẹ̀. ó tún kẹ́tùn rò mọ́ kí ló wá dé gbàdúrà mi ìwọ tó gbàdúrà Mùsá tó gbàdúrà Yísà tó gbàdúrà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wá wọlá àwọn tó ṣílẹ̀kùn àárọ̀ wá wọlá àwọn tó máa tún tì wá gbàdúrà mi bá mi yọ́mọ mi padà. ìyá Jẹ̀lí àwọn ló gbé mu àwọn ló fẹ́ kú àwọn ló fẹ́ tọ́kú lá àwọn ló fẹ́ wọ́ọ̀tì lábà wọn ẹ sọ fún mi nítorí ni mo ṣe gbá bọ́tí sí gbòòrò tí mo fẹ́ dàgbà sí gbòòrò bẹ́ẹ̀ mi ṣe wà yìí tí bá mọ̀ wọn lásán wọ́n fẹ́ kú wọ́n fẹ́ yàwó èrè wọ́n fẹ́ wá wọn tì Ọlọ́run lọ́wọ́ kan máa sáré pa àwọn tèmi máa sáré yàdé táwọn tèmi bá yàdé báyìí àwọn bíi dúdú àwọn bíi fàkíà màtíngà wàhálà ọmọ àkùn ni ọmọ sálọ ni wọn ò lè dúró Ọlọ́run wọn ò ní dúró ẹja mi sí. Jẹ̀lílà ìwọ gangan ló ń bà mí ní jẹ́ ìwọ ló kóró ló bá mi bí mo ṣe wà yìí. sọ bí mo ṣe appreciate bó ṣe wá ní ìní ìtàn ikú mi àti ẹ̀tọ́ ẹ̀tún tó lè fi ojú kan ara wa kí n dẹ̀ tún appreciate ẹ báyìí ó ní láti jẹ́ pé wò fúnra rẹ̀ ó ṣiṣẹ́ náà ó ṣiṣẹ́ gan ó wú mi lórí gan ìgbà tán júwèé lẹ́yìn fún mi tí màá débẹ̀ tí mo béèrè tí wọ́n ní òsì lé ó dàbẹ̀ nìkan sọ nǹkan lómi ni láti ìgbà yẹn lára mi ò ti balẹ̀ pé mo gbọ́dọ̀ rí ẹ pẹ̀lẹ́ sí nọ́mbà tí mo lè pè é sí so ipò pè mí báyìí pé ṣé mi ni mi ń sọ̀rọ̀ orí bí mo ṣe sọ̀rọ̀ lórí fóònù ọlọ́run kò sí nǹkan tí mi lè ṣe bí mo ṣe rí ẹ jẹ́ kí kúkú jẹ́wọ́ kọ̀ọ̀kan ṣòro ilé mi ló dé yìí mo mọ̀ pé mi ò gbìyànjú tó bọ̀ tó ò ní pè mí lọ́lẹ̀
fọ pé kíkan tí ẹ ronú pé mo lílẹ̀ síbi kan mo dẹ̀ kọ́ ó dẹ̀ rí báyìí náà. àbí ìyápọ̀ mẹ́wẹ̀ wá jẹun àwọn ẹgbẹ́ mi wà náà tán tiẹ̀ tí gbìyànjú pé bí kan ní káwọn kọ́ lé sí èmi dẹ̀ lówó múralẹ̀ mo kọ́ mo ń gbé bẹ̀ mi ò jọ̀lẹ̀. so àwọn Yorùbá dẹ̀ wọ̀ wọ́n ní pé the first thing tó yẹ kéèyàn kọ́kọ́ máa lé láyé ẹ̀ náà ní ibi tó máa fi orí ara ẹ̀ pamọ́ sí lẹ́yìn ẹ̀ àfi ayé kan lára àwọn afi ayé òní kéèyàn kó béèrè tó bá tó wá lọ́pọlọ má kó béèrè kiri wáyàwó kan kó fẹ́ ìyẹn ni mo fẹ́ ṣe òun ni mo fẹ́ pàdé ẹ̀. mo wá wò pé èṣù ta ti mọ̀ látọjọ́ tó ti pẹ́ ó sàn ju áńgẹ́lì tá a ṣẹ̀ṣẹ̀ rí lọ o kì í ṣèṣù àmọ́ áńgẹ́lì mi ayé àtijọ́ òní ẹ jọ áńgẹ́lì mi padà sáyé mi kókó nǹkan tí mò ń sọ gangan tẹ́rì fi pọ̀ jù nínú ọ̀rọ̀ mi nìyẹn mi gbọ́dọ̀ tán ẹ́ pákéjì tó wà láyé ń ṣe owó mi lórí jẹ́ kí n fi àǹfààní pákéjì tó wà láyé tèmi náà jẹ́ àfi pákéjì ràn pákéjì kí ló rò pé máa fún wa tí pákéjì bá ràn pákéjì ṣúágà ni jájọ ṣúágà ayé wa papọ̀ jù tó yọ lọ. mi ò fẹ́ mú ẹni tó ti fẹ́ mo mọ̀ kó kì í ṣe saint èmi náà dẹ̀ ní pé mo play bákan but anybody tí ìgbà tiẹ̀ ti fẹ́ mo ń sọ fẹ́ lẹ́dàá wọn pé mi ò ṣe mọ́. anybody tí wọ́n fúnra rẹ̀ náà bá ti fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọ tó ní Ọlọ́run fẹ́ káwọn náà dúró síbi tán wà sọ pé olólùfẹ́ àtijọ́ áńgẹ́lì wa àtijọ́ pàdé ara wọn jọ jẹ́ kán jọ ṣiṣẹ́ pọ̀. jí fún mi jí fẹ́ mi ọgbẹ́ni gbàgbé òṣì jọ ó sì máa jí fún mi wá o mi ìfẹ́ yẹn o mi ò láyẹn o jọ o àwọn tèmi ń támàgbé máa kú fẹ́ mi o ìwọ bá o èmi ò bá lákọ̀wé tó lákọ̀wé bá o wọ́n tó jọ o on the street láti máa run things o our street girls làwa o àwọn ṣayé wa nígboro ni o kú fún mi bá o kó yẹn jẹ ìjọ. ìdáná ẹgbẹ́ mi tọ́lá ni. kí ni mo gbọ́ tó tán sí gbàgbé òṣì tó bá máa pè mí jẹ́ẹ̀lì jẹ́ẹ̀lì láwọn tẹ̀mí pè mí támàd tọ́lá rí báwo mi ò kó jẹ mi láì rárá mo ṣáà ti pè mí jẹ́ẹ̀lì àsáré dá ẹ lóun lọ́wọ́ kan ṣùgbọ́n gbogbo tọ́lá nìyẹn gbàgbé òṣì gbàgbé omi láì rárá tọ́lá ní báwo. ìwọ ló di jẹ́ẹ̀lì. wọ́n ní mo já ẹ sí ọ. jẹ́ẹ̀lì. àá ṣe èrè lórí àwọn bí ẹ wà bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ ti já sí ohun yẹn. o ti ní problem nǹkan tí ń ṣe ẹ mo kọ́ fẹ́ béèrè question tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé jọ tó lọ́gbà tí mo bẹ̀rẹ̀ pé ṣé wọ́n ṣe operation fún ẹ lọ́fun ni olúmọ ẹ fi yí padà ló fi di gàdàgàdàgàdàgàdà tọ́lá ni wọ́n ń pè ẹ́ ń jẹ̀lì ó dẹ̀ ń dáhùn nítorí kíni bọ́ kí ló ṣe ẹ̀ náà má bínú jọ ṣé mo lè béèrè béèrè kan sí ó ṣe ọ̀ pé kì í ṣe pé bí nǹkan ti ń ó ti ń ṣe ẹ́ mo rẹ́dí láti tọ́jú ẹ o. ọ̀gbẹ́ni mo fún ẹ̀yẹ̀ ni o màmá ní mi gbòòrò wọn bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ bóyá ń bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ yẹn o ó yẹ kó bẹ̀rù náà èmi síkì báwo. lákọ́ ni mo wà bí ìbọn rẹ̀ ní kẹ̀ ó rẹ̀ ní ti kákàràká àfi bí ẹṣin gbàgbé bóyá lọ rẹ̀ ní báwo wá ṣé gbogbo ọ̀rọ̀ ìfẹ́ tó ń bá mi sọ èmi ò kó jẹ́ Ọlọ́run gbé mi ṣe wà yìí èmi ní ẹni tèmi bá ta. bàbá lè mi fẹ́ ọmọ ọgbọ́n bíi tèmi orí ẹ̀ wá ń bẹ́ bàjẹ́ bàbá ò rí ẹ̀ wá ń bẹ́ àti máa ń ṣáyé ni àti máa ń ṣáyé ni ní támà lábẹ́tẹ̀ wà nílẹ̀ alágbò bẹ́ẹ̀ láti máa ń ṣáyé wà a máa ń gé báyìí tí bá gé báyìí nǹkan á gé ni gbàgbé bóyá lọ ọ̀gbẹ́ni wò ó gbójú mi ò lè ṣe fẹ́ bá o máa wọ gbogbo ilé mi ò kọ́ gbélé jẹ mi ò lálẹ́ ilé ti fáyìn jù kí wọ́n tẹ̀ fẹ́ raṣẹ́ pẹ̀ kò síbi tó ti lè taṣẹ́ pẹ̀ ládùúgbò yìí kí wọ́n fẹ́ ra pàrágà kò sí nǹkan tó jọ òwa ni gbàgbé o gbogbo àdé ìmọ̀lẹ̀ yẹn kó jọ gbàgbé òbólé mi ò kó jẹ o àfẹ̀mílẹ̀ street mi o ó tẹ́ mi lọ́rùn. dàgbọ́n ti gẹ́ẹ̀tì ọmọ yìí. Jẹ̀lílá màrè o Jẹ̀lílá màrè o Jẹ̀lílá Jẹ̀lílá màrè o Jẹ̀lílá màrè o Jẹ̀lílá ìjọ̀gbọ̀n
ṣe nìkan fà akóyànkanyànpọ̀n bára ilé Jẹ̀lílà màrè o Jẹ̀lílà. ọmọ ayé torí gbígbà mi wà yẹn gbé kọ́sítọ́mà mi kò ní lálùbáríkà kò sọ́lọ́kà tó lè gbèrú abẹ́ kó má lálùbáríkà gbogbo ọ̀rọ̀ tí mo ti sọ fún ẹ látẹ̀kọ́ ni pé owó ẹ lórí. kò jẹ wàhálà ẹ mo sọ jí bàjẹ́. mo gbádùn ẹ. mo gbádùn ẹ bàjẹ́ bàjẹ́. o gbọ́dọ̀ sọ jí ni ọmọ tó bá ń jagun gbòòrò orí ẹ gbọ́dọ̀ máa là á lẹ́lẹ́ kọ̀ọ̀kan tí ọmọ tó ṣẹlẹ̀ inú kìnìún ló wà kó sí lẹ́nu ẹ mọ́ o gbọ́dọ̀ pa ni kó tó rówó àṣírí bẹ́ẹ̀ ni wọ́n pàdé mi wọ́n kàn ní sùúrù ṣe ẹ pẹ́ balẹ̀ mọ́ bọ̀ sáré mọ́ wọ́n kan nù. òkè wa má pẹ́ o. ìrọ̀ ṣèbọ̀rọ̀ owó ni ẹlẹ́dà olùtẹ̀ ju. látàárọ̀ tán ti wá wọlé. Okay, I believe pé òní Sunday àti everybody òní sílé. Èwo ni wọ́n? Ẹni sùn Kí ló ṣẹlẹ̀? Ọlọ́kadà ni. Kí ló happen? Ẹjọ́ ní sóde ẹjọ́ kí ló ń sọ ní sóde. Kí ló wá ṣe? Ọlọ́kadà ni mímú gbẹ̀yàn wá rí báyìí. Ẹ ti believe pé òní Sunday anybody àti lọ church wọ́n ti lọ àṣàlátù àbí. Ìjà ẹ̀ tí wọ́n jalè ń bí. Ó yá dìde sókè. Ọmọ wèrè lóye ó máa fẹ́ wá jalè ń bí. Ìjà àpòpọ̀ wọ́n ti fi ẹrù. Wọ́n láì gbọ́ ẹ̀mọ́ bí tẹ̀ wọ̀. Tani wà bẹ́ẹ̀? Tani wà bẹ́ẹ̀? Tani yẹ? Bàbá mi yẹn wù yìí. Ìṣòro máa yí àwọn máa gbá wo ní dọ̀wọ́. Àwo wèrè wo nìyẹn? Irú àwo wèrè wo ni tiẹ̀ tẹ́ jọjú ìyàwó tèmi ó láwo àwo bo ní ẹ̀? Ó ní bí kíní ṣe jẹ́? Agbárí wo máa tẹ̀? Fọkàn ẹ̀ balẹ̀ ní sùúrù ó yẹ kó ti bí ẹ understanding ìdájọ́ wa lórí stick ó yẹ kó tẹ̀lé sí gbàgbà rárá. Wà ó rà pé torí pé mo mú kó rò bẹ́ẹ̀ mi jọ tẹ̀lé látọ̀ fọ́gbọ̀. Ṣé èmi ni ẹ? What? Apa yang bapak fix sebenarnya? Jẹ̀lílà màrè o, Jẹ̀lílà màrè o, Jẹ̀lílà. Jẹ̀lílà màrè o, Jẹ̀lílà màrè o, Jẹ̀lílà. Ìjọ̀gbọ̀n ṣe nìkan fà, akóyànkanyànpọ̀n bára ilé. Jẹ̀lílà màrè o, Jẹ̀lílà. Jẹ̀lí o, Jẹ̀lílà o. Ìjọ̀gbọ̀n ṣe nìkan fà. Alẹ̀. Kí ló dé láti wẹ̀ sálẹ̀ 300.
Okay, máa pín 300. Okay, 350. Ṣé tó pẹ́ yí pé mo lòdì? Ọ̀gbẹ́ni, ó yá bọ́ọ̀lẹ̀. Ẹ wò ọlọ́kadà ẹ máa lọ sí máa pín lẹ́ni àná. Mo ní kò bọ́ọ̀lẹ̀. Ọlọ́kadà ẹ máa lọ máa pín wọn. Abẹ́rẹ́ burúkú ni dáhà ní kó bọ́ọ̀lẹ̀ ò ṣe eré. Wọ́n máa bẹ̀sẹ̀ máa ṣe bẹ́rẹ̀ burúkú jáwé eré ni. Tó máa ṣe bẹ́rẹ̀ burúkú àbí tí bá mọ̀ ẹ̀ máa lù yá ẹ̀ máa bá ìyá ẹ̀ jẹ́ àbẹ́rẹ́ burúkú ìyá ẹ̀ ó ṣe eré. Mo wárì. ọmọ kan ṣẹlẹ̀ gbé mọ́tò kúrò lọ́nà. ẹjọ ẹ ń kú ẹjọ mú ẹjọ tó lò. èyí tó bá tiẹ̀ takú síbẹ̀ lẹ́kùn tó sílẹ̀ yìí náà ó máa tilẹ̀kùn yẹn. ẹ̀gbọ́n ẹ má bínú ẹjọ tó lọ ṣe rí mọ́tò ẹ̀ ṣe bàjẹ́ ó ẹ̀ṣẹ̀ takú sísè ẹ má bínú dẹ̀ ń tíra pé kí n tẹ̀ bóyá orí bátìrì ni kí n ṣe. àbọ̀lọ́rí burúkú ni ẹni ṣọ́gbọ́n ọkọ̀ tó sọ ni ó yà wèrè ni. ẹ wo tiẹ̀ wo bí sórí ọ̀rọ̀ yẹn ti ń dàbí ó ti ń le jù jẹ́ kémi bá a sọ̀rọ̀ èmi faraba wo. ilẹ̀ kọ́dọ̀ ṣàyẹn àmọ́ tó bá jẹ́ síbi wàá tí wọ́n bá yẹ máa bẹ́ẹ̀ tì kúrò. ìṣúná ló ẹsẹ̀ takú síbi báyìí. àbọ̀lọ́rí sì ni ẹni wọ́n dẹ̀ bẹ́ẹ̀ sọ̀dẹ̀ sọ pé má bínú ó fẹ́ kú ṣá ìtumọ̀ ọgbọ́n wèrè náà ṣó fẹ́ kú ni ó yà wèrè ni. ẹ ló mà ariwo púpọ̀ ọ̀rọ̀ tẹ̀ sọ yìí tóbi ju bó ṣe yẹ lọ. ọgbẹ́ni fìyẹn lọ́jọ́ wà mí ìrún ẹ̀ èwo ni ìtumọ̀ mo mi kó ẹ̀jẹ̀ rárá o mi kó ẹ̀jẹ̀ o mi kó ẹ̀jẹ̀ mo já ẹ̀ sí ẹ̀ o. Jẹ̀lílá o lámi. o lámi ò kó ẹ̀jẹ̀ rárá ni. Jẹ̀lílá o kí ló jẹ́ òkò mi jẹ. èmi ò fẹ́ mọ̀ ọgbẹ́ni sọfẹ́ kó àbòfẹ́ náwó lẹ́sà ikú mi tó àbá ẹ̀. ó dà wo bí jókòó. àǹtí ọjà ń bẹ́ yìí náà ni ẹ jẹ́ kọ́kọ́ yín dọ̀ àgbà bíbá ẹ̀kọ́ dọ̀ àkọjá ibẹ̀ náà. wọ́n ní kọ́kọ́ sí kú ọbẹ̀ ó yà wẹ̀rẹ̀ ni ìfúnpá sáré fásitì ló ta ọjà ń bẹ́ yìí ni ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí wọ́n á fi ẹlẹ́jọ́ ti sáré treat fọ́kọ̀ pèrè ló yẹ. fọ́kọ̀ tani ló dúkú ní dáa. kó o bẹ̀rẹ̀ sí àbẹ̀lẹ̀ dúkú yẹn. wọ́n yà wọ́n mọ́tò ẹ̀sìn kò gbé mọ́tò ẹ̀kọ́ mẹ́. wọ́n kọ́ wọlé kò gbé mọ́tò ẹ̀kọ́ mẹ́. kí ló ṣe é tó ń ṣe báyìí? adé sọ gbogbo ẹ̀ ó ní àmì. bọ̀ nísù kí ni gbogbo eléyìí tó ń ṣe ìdúró lọ mo ní kó jókòó sọ ó lámi. ibo ló ti ní gbogbo àwọn ọ̀rọ̀ burúkú. ọ̀gbẹ́ni bí ọdún mi ò tó ẹ̀ o ní ọ̀bẹ jà wẹ̀rẹ̀ ni mo ní kó gbé mọ́tò ẹ̀kọ́ mẹ́ o bá mi sọ fún kó gbé mọ́tò ẹ̀kọ́ mẹ́ sí ọ̀bà fẹ́ rí wàhálà. bọ̀ tó o bá tọ́ mi kí ni túmọ̀ ó lámi ó kó mi jẹ. mo tún dára ẹ̀ tó tó lọ́hùn èmi ìyàwó mi ni o tó lówó kó mi jẹ. ó yẹ gbé mọ́tò ẹ̀kọ́ mẹ́. anyway ẹyin náà ní kẹ́ ẹ ní sùn so ti yẹ yín sẹ́ ẹ ní sùn bóyá jẹ́ ká lọ ọ̀nà yìí máa mọ fún àṣẹ gbàbẹ̀ next time tí mọ́tò tẹ̀yìn náà bá bàjẹ́ ní kó bá yẹ ti kó lọ́nà. tó bá bí ìjà ìdá tí bá padà wá kí báyìí bẹ́ẹ̀ máa ń rú ẹni. ẹjọ́ èmi ò mọ yín ládùúgbò ìtẹ́lẹ̀ ní bá ti mọ̀ lẹ́nu gbélé tó ṣe yóò. ó sálọ ó ṣe eruku lèmi èmi náà fà mí kí wọ́n ti gbòde wọ́n lọ sálọ ló ṣe ẹ̀ wọ́n bá wù ẹ̀kọ́ tó bá rọ̀ mọ́ ẹ̀dì ó lágbára sí ó ti kọjá ẹ̀mí mi ni tó bá jẹ́ pé wọ́n sọ pé òkú kì í farapamọ́ fẹ́ni tó máa wọ ẹni kò yẹ kí n wá síbí rárá aṣọ tí à ń wọ̀ sára olóńgbò púpọ̀ àṣírí àwọn èèyàn ìṣòro tí mo kojú ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó pọ̀ ju ẹ̀mí mi lọ sáà àwọn aṣọ tí mo ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò ṣáà ní ìdánù torí pé mo wà nínú ìṣòro ohun tí ò jẹ́ kẹ́ ẹ mọ̀ pé yà ń gé mi nìyẹn o ẹ sà bó ṣe ń ṣe mí bẹ́ẹ̀ ni pé kí n rìn lọ ráúráúráúráú kẹ́ ẹ pè mí kẹ́ ẹ má mọ̀ bí tí mo wà ní
kó tó dà bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ lọ ibi iṣẹ́ mi mo ti ní problem bẹ́ẹ̀ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní nǹkan míì tí wọ́n ń sọ kó tó burú ju bó ṣe yẹ lọ òun ni mo ṣe ní pé kémi fún ara mi kí n tètè mọ nǹkan tí mo fẹ́ ṣe òun lè fi pè mí pé kí n wáyé. Ọlọ́run jẹ́ kí n rí rẹ̀. Àmín. Brother Joseph. Sá. Ẹ jẹ́ kí n sọ kẹ́lẹ́kan fún mi. Kò sí bí ìṣòro ṣe lè le tó tí agbára Ọlọ́run kò ká. Ṣé bẹ́ẹ̀ rántí obìnrin oníṣòro ẹ̀jẹ̀ nínú Bíbélì? Mi ò mọ̀ sá, mi ò mọ̀. Ó ti wà ní ìṣòro ẹ̀jẹ̀ láti ọdún tó ti pẹ́. Ṣùgbọ́n nígbà tó fi ọwọ́ kan ọ̀ṣẹ́ tí aṣọ Jésù àwọn ìṣòro ẹ̀jẹ̀ àdẹ̀mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀. Ó dẹ̀ ní ìmúláradá. Mo gbàládùra fún yín pé bó ṣe lè ń kí ogun yẹ kí ó tó Olúwa yóò mú borí. Siri kí n dákúwà. Brother Joseph. Ọlọ́run kò ní jẹ́ kẹ́ fi ọwọ́ ara yín léèrè ayé yín dànù. Fi ọwọ́ ara mi ti rí ayé mi dànù bíi ti báwo. Ohun tí a mú mi rí ni wípé ọmọbìnrin kan wà ní sàkání èyí tó dàbí olóore pàápàá oore tó ń ṣe nínú ayé yín kò ń ṣe oore tó kéré rárá oore ńlá ni ṣùgbọ́n ẹ wá ń wo obìnrin bí oníwàhálà ènìyàn ẹ ń rò wípé wàhálà tí ó ń fún yín ó pọ̀ jù lè tó ń fún yín lọ kò dẹ̀ rí bẹ́ẹ̀. Brother Joseph ní wákàtí tí mo bá yín sọ̀rọ̀ yìí ẹ ò gbọ́dọ̀ bá ẹnikẹ́ni jà débi wípé ẹ máa lé ẹnikẹ́ni kúrò ní sàkání yín ó ṣọkùnrin ni ó ṣobìnrin ni bẹ́ẹ̀ ni ẹ̀mí ọ̀hún sọ. Daddy mi ò sọ wípé ẹ̀mí ọ̀run ò bá yín sọ̀rọ̀ àmọ́ tó bá jẹ́ ní ti wípé obìnrin kan wà nínú ayé mi tó ń fẹ́ kó ẹrù ẹ̀ lọ ẹ mọ̀ kí látijọ́ tí ẹ ti mọ̀ mí èèyàn jẹ́jẹ́ ni mí mi ò ń fa wàhálà mi ò lè gbá pa rárá nídìí ṣe pé ìjà òun mi jà àmọ́ mi ò mọ̀ ọ́ jà rárá ni ìjọ́ tí mo lè ti pàdé ọmọbìnrin kan nínú ayé mi àti ẹ̀ ti fẹ́ra nílò tó ń gbà tá wà ní school mo lè padà pàdé ẹ̀ èmi ò mọ̀ kí irú ọ̀yàn bẹ́ẹ̀ lórí àtìgbà tí mo ti padà pàdé ọmọbìnrin yìí ó ní mo ti bẹ̀rẹ̀ sí ní ẹ̀jẹ̀ ríru nítorí ìfẹ́ tí mo ní sí ni ojoojúmọ́ ìjà ni ojoojúmọ́ ariwo ni kí n tó fura wípé orúkọ tó ń jẹ́ lóòrò ó pẹ́ Jẹ̀lílá jẹ́lì wọn ni wọ́n ń pè ládùúgbò jẹ́lì náà ń pè ládùúgbò Jẹ̀lílá ni fún mi nìyẹn wọ́n sọ wípé o lè wá láti ṣe nǹkan méjì ó wá láti pa àti láti parun ni Jẹ̀lílá wá inú ayé mi láti pa mírun àti láti yọ ẹ̀mí mi dání báyìí kó dẹ̀ mú dání kó ń rèé máa sá fún ni ẹ bá mi bẹ ẹ̀mí mímọ́ tó wà nínú ayé yín yẹn pé kó bá mi lé Jẹ̀lílá lọ tó bá ṣe ronú pé òun ò fẹ́ wá nínú ayé mi mọ́ kó má dẹ̀ wà mọ́ láwùlá kájọ rìn lọ́tọ̀ọ̀tọ̀ ó fẹ́ pa mí. mo sọ fún yín lẹ́ẹ̀kan sí pé ní sáà tá a wà yìí ẹ ò gbọ́dọ̀ lé ẹnikẹ́ni kúrò ní sàkání yín tí ẹ bá ṣe ẹ rí ogun tẹ́ ń wo ìtẹ́tọ́ púpọ̀ yìí kékeré ni o ogun tó ju eléyìí lọ mo gbàládùra fún yín pé kò ní wọnú ayé yín. Bíbélì sọ fún yín kọ́ ó ní ègbé ní fún ẹni tí a kò fi iṣẹ́ rán tí ó lè jẹ ó ní ègbé ní tí ẹni tí a fi iṣẹ́ rán tí kò bá jẹ bí ẹ̀mí ọ̀hún ṣe wọ́n bẹ́ẹ̀ ló ṣe fún yín ṣùgbọ́n kò sí ìṣòro ṣe lè tóbi tó àdúrà ní ìlú bẹ́ẹ̀ ni àdúrà ní ọba kírísítẹ́nì láti bá ọlọ́run rẹ̀ lẹ́ẹ̀kan sí iye tó lè jẹ́. ẹ ṣe gan-an mà mo dúpẹ́ lọ́wọ́ yín mo mọ̀ pé ẹ ti máa béèrè mi pé ẹ ò rí mi àwọn Yorùbá ní ọpọlọ ní tí a bá débi èrò káfò àwọn oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí mi tí ó pọ̀ gan
àwọn ẹ jẹ́ kí á fìyàn lẹ̀ dáadáa làwọn máa gbọ́ síra wa. Ọ̀rọ̀ Tọ́lá ní gangan ni mo fẹ́ sọ ń bì. Mo mọ̀ kẹ́ tí máa béèrè mi lọ́wọ́ ẹ̀, mo dẹ̀ mọ orí ìdáhùn tó máa fún yín. Despite the fact pé mi ò sí bí nígbà tẹ́ ń bí, mo mọ orú nǹkan tó lè sọ. Mọ́mì, ọ̀rọ̀ Tọ́lá ní kì í ṣe ọ̀rọ̀ ẹ̀yin nìkan o, ọ̀rọ̀ àwa méjèèjì ni. Ẹ̀yin bí Tọ́lá ní ni, ẹ̀yin lẹ bí mi náà yín directly. Èmi wá nífẹ̀ẹ́ Tọ́lá ní ju bó ṣe yẹ lọ. Ìfẹ́ tí mo ní sí Tọ́lá ní kì í ṣe ìfẹ́ ẹ̀sìn yìí, èmi àti ẹ̀ ti fẹ́ra láti school. Lóòótọ́ kò dùn gbọ́ létí pé nígbà tá a wà nílé ìwé àyanra wa lálẹ́, àmọ́ ọ̀rọ̀ ti wà ńlẹ̀. Ọ̀rọ̀ ti bọ́rọ̀ ńlẹ̀, bọ́rọ̀ tó wà ńlẹ̀ ṣe máa yanjú sí dáadáa ní kájọ wà. Ohun tó wà ní ayé Tọ́lá ní tó jẹ́ pé òun ò decide láti dàbí ọmọ gidi táwọn ẹgbẹ́ ẹ̀ dá. Mọ́mì, ohun tó wà nínú ayé Tọ́lá ní àdúrà gidi ni. Bẹ́ẹ̀ni, kì í ṣe nǹkan tẹ̀mí lè dá ṣe, kì í ṣe nǹkan tẹ̀mí fúnra mi lè dá ṣe. Àpawọ́pọ̀ jọ ṣeré. Torí mi ò mọ nǹkan tó fà á tí Tọ́lá náà fi lè fi ìwà sí ẹ̀ kó fi ju àwọn ẹlẹgbẹ́ tí wọ́n pè sí dáadáa. Tó jẹ́ pé jàgídíjàgan ni all the time. Ìfẹ́ tí mo dẹ̀ ní sí pọ̀ ju gbogbo nǹkan tí ó ṣe lọ. Ó ní mo ṣe pé kí n tó débè mo ti pè Tọ́lá ní. Tẹ bá rí bó ṣe bá mi sọ̀rọ̀ lórí fóònù. Àmọ́ ìjà àfihàn lẹ̀. Ọ̀dọ̀ pásítọ̀ mi mo ti ń bọ̀. Nítorí ọ̀rọ̀ tiẹ̀ náà ni. Àti ìṣòro tó wà ní ayé mi. Ṣé bó yẹ kí n mú Tọ́lá ní lọ sí ọ̀dọ̀ pásítọ̀ kí wọ́n jọ gbàdúrà fáwa méjèèjì ni. Àmọ́ tẹ́ bá rí bó ṣe bá mi sọ̀rọ̀ lórí fóònù, ẹnu wo ni mo fẹ́ fi sọ fún Tọ́lá ní bóyá ká wá lọ sí ọ̀dọ̀ pásítọ̀? Àbí ẹnu wo ni mo fẹ́ fi sọ fún Tọ́lá ní pé jókòó jẹ́ ká jọ gbàdúrà papọ̀? Ìdí rèé tí mo fi ní compulsory mo gbọ́dọ̀ di ọ̀dọ̀ yìí láti bá yín sọ. Wọ́n mí ẹ jọ̀ọ́, àdúrà lájọ máa fi ràn lọ́wọ́. Bí mo ṣe wà inú àwẹ̀ ni mo wà. Mo mọ̀ pé ń gbà dáadáa torí kìí ṣe ìsìn ni mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ yín àti mọ̀ yín gbà tá a ti jọ kéré yẹn náà. Kábọ̀ torí kẹ wá dé ìsìn náà kẹ wá sọ pé ẹ̀ ní gbà mọ́. Àwọn ká tẹra mọ́ àdúrà ra ò mọ́jọ́ tàbí àsìkò tí àdúrà wa máa gbà. Ẹjọ́ òun ni mo ṣe wá bí mọ́. Ẹjọ́ Ọlọ́run ló jẹ́ ká pàdánù ẹ̀. Mo fẹ́ fẹ́ kankan ni. Mi ò lè jẹ́ kó kú òun ayé mi. Mo mọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ fún mi. Alhamdulillah. Alhamdulillah. Olúwa ṣe. Alhamdulillah rabbil alamin. Ṣọlá. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Sórí ibi tó sọ̀rọ̀ dé àti tó sọ gbogbo ẹ̀ ló yé mi. Tí onípàá bá nawọ́ sókè, onígẹ̀gẹ̀ mọ̀ pé òun ló ń bá wí. Bónígẹ̀gẹ̀ náà bá nawọ́ sílẹ̀, onípàá mọ̀ pé òun ló ń bá wí. Wo gbogbo ẹ̀ ló yé mi. Àmọ́ gbólóhùn kan tó pè nínú mi fi dùn. O ní o wà nínú àwẹ̀ báyìí. Èmi àti ẹjọ́ rìnrìn àjò lọ́wọ́ báyìí ni. Bí ìbá ṣe wípé o tètè gbẹ́sẹ̀ débí, mo ń lọ àsálátù ni. Àdúrà náà ni mo ń bá kiri. Èmi náà dákẹ́ àdúrà lórí ẹ̀. Mo mọ̀ wípé àdúrà èmi àti ẹ á gbà lórí ẹ̀ lágbára Ọlọ́run. Torí mo mọ̀ wípé bí ìgbà tó jẹ́ wípé ara tèmi gangan ló ti jáde ni bó ṣe ń bá mi hùwà nìyẹn. Tí mo dẹ̀ mọ̀ wípé ìbírí la máa kúnlẹ̀ sí. Àmín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé gan-an. Ó wá lè máa bá sọ. Ẹ ṣé gan-an. Àdúrà wa gbà. Ẹ ṣé gan-an. Ẹ ṣé bàbá. Jọ̀wọ́ ẹ̀yà ṣe nígbà náà ẹ fi tèmi náà ṣàdúrà o. Mo ní ìgbàdúrà gan aṣọ lè rí lọ́rùn mi o. Gbogbo ẹ̀ náà ni mo ṣe. Aṣọ ni ò jẹ́ fúra o. Mi ò dáa jẹ́. Ẹ ṣé bàbá. Ṣé kò ṣáà sí nǹkan? Kò sí wàhálà. Yàtọ̀ sí ìyẹn náà. Ẹ ṣé. Ó dàbọ̀. Sale. Tọ́lání,
láọkọ náà ó yà mí lẹ́nu pé mo lè rí ẹ níbí. ó pè mí mo wá ẹrù já ẹni ò bá mi torí 20 ẹ 30 ẹ 40 ẹ 50 ẹ lásán wọn bí wọn dá àti pé ó pè ní níṣọlá mo kàn pé kí n fòkò kọ pé ẹ méjì torí kí ni mo ń lọ sábò ṣẹ̀ṣẹ̀ mà mo dẹ̀ ní kí sáré ya bíbà ẹ̀ àwọn tèmi náà tẹ́lẹ̀ ti ń bínú torí kí ni tí bá máa fún ẹ lágùn lásán 2 minutes péré ni mo lè fún ẹ. ó tiẹ̀ ṣètò fún mi ní ìṣẹ́jú méjì gbogbo tèmi náà fẹ́ fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ju 1 minute lọ. Tọ́lání ìṣẹ́jú kan ló wà láàrin ikú àti ìyè ọwọ́ ara èèyàn òun lèèyàn fi ń fa ìkankan nínú méjèèjì àmọ́ mo gbàdúrà ní agbára Ọlọ́run pé ìyè ló máa jẹ́ tèmi ìyè ló máa jẹ́ ti ìwọ náà àmọ́ gbogbo ìrìn tó ń rìn má jẹ́ kí n tún ẹ jẹ òun rìn ìrìn eléyìí tó lè lead sí ikú kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ sọ nítorí tó mọ́ bá tó bó ṣe tó yìí tó tó rú ẹ̀ tó tó rú mi ìṣòro la máa ń dà fún àwọn òbí wa lọ́pọ̀lọpọ̀ ìgbà àti bá wa sọ ètò jẹ́ òótọ́ ọ̀rọ̀ ó máa di ìnira fún wọn. ó ń pẹ́. jẹ́ kí n bá ẹ sọ gbogbo eléyìí tó ń ṣe káàkiri kò síbi tó fẹ́ gbé e dé kò sọ fún mi látijọ́ tó ti decide láti máa wo ìwà bó ṣe ń wé tó change orúkọ ẹ tó padà tó di jẹ̀lé nígboro sọ nǹkan tó achieve fún mi. sọ àwọn tájọ lọ sí school torí ẹ wú láti associate ara ẹ̀mọ́ ẹ̀. kò sọ nǹkan gidi kan tí wọ́n máa ń pè èèyàn tó wà responsible sí tí wọ́n pè ẹ́ sí. sọ àwùjọ àwọn corporate people tí wọ́n á jókòó síta mọ̀ pé àwọn tó jókòó yìí alákọ̀wé ni wọ́n àwọn tó lọ́jọ́ iwájú rèé àwọn tí Ọlọ́run wà lẹ́yìn ẹ̀ tí wọ́n fi ń sọ wípé èèyàn rẹ̀ láyé sọ àwùjọ yẹn tí wọ́n rántí ẹ̀ tí wọ́n pè é sí rí nígbà tí wọn bá dẹ̀ ti lè pè é sírú àwùjọ bẹ́ẹ̀ jọ torí Ọlọ́run sọ ọjọ́ iwájú tó wá ní fún mi tó gẹ́ dáadáa sọ nǹkan tó wà láyé tó lè achieve fún mi sọ nǹkan tó jẹ́ ìrètí ẹ̀ nínú ayé fún mi nígbà tí gbogbo àwọn nǹkan tí mo kà sílẹ̀ yìí tí ò sí kankan nú ẹ̀ tó lè rí tọ́ka sí wípé ó jẹ́ géènì. By this time of the night obìnrin bíi tiẹ̀ tó dúró tí ọjọ́ iwájú ẹ̀ dá wọ́n sọ fún ẹ kó fẹ́ lọ bá jọ́ǹpù ṣẹ̀ṣẹ̀ wá àwọn tí ò tó tó jù ẹ lọ wọ́n ti wà ní ilé ọkùnrin tí wọ́n ṣàbí àwọn níbẹ̀ ti bí méjì ó ti bí mẹ́ta wọ́n fẹ́ nǹkan rẹ̀ lọ́wọ́. àsìkò wo ni mo fẹ́ ṣe yẹn ṣé nígbà tí wọ́n bá ba ayé ẹ̀ jẹ́ tán lórí wípé òun jáde káàkiri irú Tọ́lání tó ń jẹ́ tí wọ́n sọ ẹ́ ní Tọ́lání àwọn kan wà báyìí tí wọ́n jókòó tí wọ́n debate lórí pé 5 million naira project yìí Tọ́lání ló yẹ ká gbé fún ìwọ ṣe jókòó kó rò wípé Tọ́lání tèmi mo fẹ́ kí ẹlẹ́dàá mi dá mo fẹ́ kórè mi dá mo fẹ́ kórè mi sọ̀rọ̀ kì í ṣe pé kí wọ́n pè é pé wàá mọ gbó kì í ṣe pé kí wọ́n pè é pé kó wá dàbí kan rú kì í ṣe pé wọ́n pè é pé kó wá bá àwọn kan jàǹbí kan. èèyàn ló bí ẹ èèyàn ló bí àwọn tí wọ́n ń pè lólóríire gbìyànjú láti jẹ́ olóríire Tọ́lání. Tọ́lání, I'm sorry gan ti bá ọ̀tẹ̀ àmọ́ inú mi dùn pé mo bá mú ọ̀dẹ̀ jẹ́ nítorí kí n bá lè win heart ẹ̀ ni. I love you so much. òun ló fà tí mo fẹ́ sọ gbélé tí mo sọ ẹ̀ fún ẹ mi ò lè la ojú mi sílẹ̀ kí n lose ẹ gbogbo àwọn ìwà tó ń wé kò tẹ́ mi lọ́rùn ó yé mi ó yé Ọlọ́run ohun tí mo ṣe àmọ́ mi mọ nǹkan tí Ọlọ́run fẹ́ fi ṣe bóyá àdúrà tí mo ń gbà tí Ọlọ́run ṣetán láti gba àdúrà mi òun ló gbé ẹ wá síbí lálẹ́ mo mọ iye ìgbà tí mo ti dé ilé yín
sọ wípé mo fẹ́ rí ẹ tí wọ́n sọ fún mi pé o sọ wípé o fẹ́ rí mi kí ló wá gbé wá àmọ́ torí pé Ọlọ́run wà síbẹ̀ kò ní wò mí nírun káyé mi bàjẹ́ lójijì òun ló gbé wá. Tọ́lání Ọlọ́run sọ àwa méjèèjì pọ̀ ìlọsíwájú ayé tiẹ̀ òun ràn tèmi lọ́wọ́ títí mi ràn tiẹ̀ lọ́wọ́ kò wá sọ àǹfààní tí mo ní láti kàn lè fi ẹ́ lẹ́sìn bó ṣe ṣe yẹ kí n lè máa wọ ẹ́. Kí ló fẹ́ gé ìlú ẹ̀ ló fẹ́ jó please jó if you will promise me gbogbo ilé tó ṣe máa fi sílẹ̀ mo fẹ́ kó fi ayé ẹ̀ fún mi. I love you so much. Àìgbọràn ẹ àti agídí tó wò ó fi àfẹ́ta yé ara mi kì í ṣe fún ìwọ nìkan Ọlọ́run mọ ètò tó ti ní fún èmi àti ẹ jọ̀wọ́ promise me pé o ní ṣíwá iná promise me pé o wá change. Ọ̀rọ̀ débi tó ní kókó ewúrẹ́ ojúgun bí ẹṣin ìran àgùntàn kò ṣe é dẹ̀gbẹ́ wọ́n ní àmọ́lógin nílọ̀rẹ́ bọ̀gún ẹ ò rí i pé èèmọ̀ ní o èèmọ̀ nìyí o. Ọ̀dà mo ti gbọ́ kò sí wàhálà ṣe ti gbọ́ kò sí wàhálà o. ìwà ẹ̀ má wọ̀rẹ́ tó bá jẹ́ pé ní impression bóyá mò ń bá yín jà bàbá but it's not just like that but me respect ẹ̀ sí kò sí wàhálà ṣe ti gbọ́ kò sí wàhálà o ẹ má wọ̀rẹ́ bàbá kò sí wàhálà no problem kò sí wàhálà. ìwọ àti tátú ní. ẹ̀pẹ̀lẹ́ gàrí mami ẹ̀pẹ̀lẹ́ ṣẹ́gun ẹ̀pẹ̀lẹ́ kò sí wàhálà o èmi ò láròpin rí I've never been hopeless to God o. Ọlọ́run sì wà lẹ́yìn mi ni kò dẹ̀ nífẹ̀ẹ́ mi àti màmí sílẹ̀ ṣe ti gbọ́ kò sí wàhálà. wà á ti ta ni. Bàbá landlord ni àwọn náà pè mí ó pin pé bóyá tí n bá dọ́dọ̀ wọn tó mọ̀ pé òjijì ni mo gbé yín wá sọ́dọ̀ mi so that kójú mi lè tó ìtọ́jú yín dáadáa so mo dẹ̀ lọ bá wọn sí nìyẹn gbogbo èrò ọkàn mi ni pé ok o báwo ni o ṣe ń tọ́jú mọ́ mi nígbà tó ọmọ condition tí mo wà tẹ́lẹ̀ pé èmi gangan dẹ̀kẹ̀rẹ̀ mo tún sọ fún wọn mo sọ fún wọn o pé self medication pé ìtọ́jú abẹ́lé pé mi ì fẹ́ ṣe fún màmá òkìkí o màmí o mi ì fẹ́ self medication o pé mo fẹ́ gbé wọn lọ sílé ìwòsàn for proper treatment mo débẹ̀ sìn pé kọ́ lè help mi ni the next thing owó lé pé wọ́n lẹ list owó ná bàbá yẹn bà mí inú jẹ́ màmí. ṣé bàbá yóò tiẹ̀ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ni. Òkìkí kò lè kí n fi ẹlẹ́ báyìí ìnira pọ̀ fún mi. ẹ máa wá òkè torí kò ní ẹ́fà wo alámọ̀jútó káláìsàn ẹ̀kọ́ papòdà lọ́jọ́ ẹ̀ ṣe ti bọ́ you will be fine pẹ̀lẹ́. Òkìkí nínú ìkúlẹ̀ mẹ́wàá ìwọ nìkan ṣoṣo ló ṣẹ́kù fún mi ṣùgbọ́n mo dúpẹ́ torí ìwọ nìkan ṣoṣo náà ṣe ló dàbí ọmọ ogun lọ́wọ́ mi ìwọ nìkan ṣoṣo bí ọmọ ogun mi mo tún wá wù mí fi ẹlẹ́ báyìí. Òkìkí ó ní kí n bọ̀ bẹ́ẹ̀ jọ. Mami it's okay ṣẹ́gẹ́ bí ṣe rí oríṣiríṣi ló máa bá lára bí o gbogbo bẹ́ẹ̀ ṣe ṣe yẹ ó ti ń develop kàtá sí mi lára so oríṣiríṣi dẹ̀ ló máa fà it's okay. mo ti gbọ́ gbogbo kan tẹ̀ sọ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn o ti fi kọ́ mi lára bí it's okay ẹ máa gbọ́ mọ́ mi ẹ máa wà òkè pẹ̀lú mi kọ́kọ́ òde ní ṣe yí for now ṣe ti gbọ́
ẹ máa jẹun mi èmi náà máa gbádùn yín ṣe ti gbọ́ màmí it's just okay ẹ má sọ kankan mọ́ ṣe ti gbọ́ tèmi yé mi ní àwọn tí mo fi ní kẹ́ máa bọ̀ lọ́dọ̀ mi nílé mi bí kójú mi lè tó yín so that kí lè rí yín tọ́jú màmí ẹ máa wọrí màmí ẹ máa wà okay ṣe ti gbọ́ nǹkan tí mo sọ ẹ máa wà okay kankan ò ní ṣe yín ṣe ti gbọ́ nǹkan mi. hello Tájù ẹ báwo ní bolo wa mo ti ń bọ̀ o ṣé ọ̀rẹ́ mi o ṣé yeah. mo fẹ́ ẹ wo díẹ̀ ọmọkùnrin ò tó ẹ jẹ́ kí n fi ọkàn kejì kí n gbókò aláwo lọ ṣẹ́gbọ́n kí n lè rí owó fi hospitalize yín so kẹ́lẹ́ wa okay ṣe ti gbọ́ màmí. ìdí fún yín màmí ìdí fún yín okay look at my face ẹ máa wọ okay ṣe gbọ́ ibi bẹ́ẹ̀ ni I love you báwo rẹ̀ I'll be back mo ṣe mo ti dé tó ń sẹ́yìn. àníkẹ́ ẹ má wọrí ṣe máa ń fa ìwé mi ẹ má wọrí wa. ṣìdá sáwọn àbólórí burúkú ni ẹni ó pẹ́ kó tó tàkìtì kó tó wèrè ni ẹni owó mi dà ṣé ò ní fún mi ṣéǹjì mi ni o fẹ́ gbé ṣéǹjì mi sá lọ ni. kò rí bẹ́ẹ̀ mọ́ mi. kí ló ṣe rí. no mọ́mi mo ṣe pé bóyá mo fẹ́ dóògùn yín pẹ̀lú chain yẹn honestly gbogbo mind mi ni pé gbogbo bá ṣe ń bọ̀ yẹn o ilé epo làwọn conductors ti máa ń gẹ̀ẹ́tì chain fún whoever tó bá wọlé o ni mo ṣe ní ká débẹ̀ pé kẹ́ ẹ ní sùúrù fún mi. ṣé ó dìgbà tí bá délé èkó kẹ́mi tó gba ṣéǹjì tèmi kí ló kàn mí pẹ̀lú ilé èkó lèmi fún lọ́wọ́ ni àbí wọ́n kọ́ ni mo fowó lé lọ́wọ́. ìwọ fẹ́ gbé mi lọ́wọ́ ṣéǹjì tèmi ìwọ ọmọ tẹ́fẹ́ mi ṣe ó lè lọ́ fẹ́ máa jà ìwọ wá bọ̀ ìwọ wèrè owó ló kà olórí burúkú jáde láti mi lóde. ó ní kúre pẹ̀lú ìwé orí burúkú tó kà lórí burúkú. fún mi ṣéǹjì mi kọ́kọ́ ṣìdá sọ́ọ̀mù tó bá dẹ̀ fi ìwé wèrè tó kà tó fẹ́ máa fi jáde ògùn náà wà yìí ògùn náà ló máa pa ẹ̀ wọ́n ọkọ mi jáde mi wọ́n mi jáde mi. kí ni mo sọ sí gbọdọ̀. olùkọ́ fún mi jáde kí ni mo sọ sí gbọdọ̀. ọkọ mi jáde. o ń fìwé wèrè o fẹ́ fi máa jáde ó lè. fún mi jáde mi fún mi jáde mi wọ́n mi ti ní ẹ̀kọ́ ṣìdá sán. aṣáálì sùn sí ibà ẹ jẹ́ ká lọ. onírànú olùdè. bẹ́ẹ̀ náà sí dáadáa wọ́n máa ń ṣe nìyẹn. bó ṣe máa ń ṣe nìyẹn màmá ẹ̀ náà dáadáa wọ́n máa ń ṣe nìyẹn. ẹ lọ sí. kí ló fa gómìnà fún mi ní chẹ́ńjì ẹ̀ fún mi ní chẹ́ńjì. àbí sẹ́yìn ẹ̀ tún mọ wàrà yín mọ́ ni. ẹ kẹ́yìn sọ́run wọ́n bá nà pánkọ́. ó wà fẹ́ báyé mi jẹ́ ní ọkùnrin nítorí Ọlọ́run tó fẹ́ báyé mi jẹ́ nítorí Ọlọ́run òyìnbó òyìnbó lójoojúmọ́ ọ̀dẹ̀gbọ́ òyìnbó náà ṣùkúrù ọlọ ọ̀fẹ́ bá tèmi jẹ́ ni sẹ́ni mọ́tò àìnímọ̀gbá mẹ́ẹ̀dẹ̀ ti sanwó rẹ̀ sí ọ̀fẹ́ bá tèmi jẹ́ ni àbá mo jàre ọmọ náà bẹ̀ ọ́ kó sábà mo ṣe é ṣe mọ́ láàrin èmi àti rẹ jòkó sílẹ̀ rẹ ní àjọ bá tèmi jẹ́ iye kété òun náà kò lébi lọ yó òun náà lè yí òun náà lè yí. sà on a more serious note nǹkan tí mo ń gbìyànjú láti ṣe lálàyé wọn gbọ́ mi ni kò sí pé mo fẹ́ ń bọ́ láti ẹni pẹ̀lú. ọ̀nà mọ́ serious note wọ́n tún ti bẹ̀rẹ̀ òyìnbó rẹ̀ ó ti rí bọ́bì yẹn kọ́.
Oh my God, lọ́nà. Ẹ ti máa ń pèlè màmí. Ṣé kò sẹ́ni bọ́ọ̀lì tó tiẹ̀ bá mi yọjú sí látàrọ̀ kó bá mi tèké ayé? Nínú kan lẹ́ dá wà. Ẹ pẹ̀lẹ́ màmí, ẹ pẹ̀lẹ́ ṣẹlẹ̀. Mo kọ́ńtò mu lọ sí orí. Ṣé lọ mo lé mọ́tò mu lọ ní ṣùgbọ́n kí n lè wo nígbà tí kò sọ́nà mi tí mo fẹ́ tó ọ. So bọ̀ mo ní disappointment o. Ọ̀gá yẹn já mi lẹ̀ mú ẹ pẹ̀lẹ́ mi. Mo lọ sí kọ̀ńdọ́tọ̀ ní màmí. Mo dẹ̀bi ọ̀gá yẹn mo bẹ àwọn èèyàn bí kán bá mi bẹ ẹ̀gbọ́n kó ẹ pẹ̀lẹ́. Bọ́dá ẹ máa jẹ́ pé bọ́dá Ṣẹ́gun kán bá mi. Bọ́dá Ṣẹ́gun o! Bọ́dá Ṣẹ́gun! Kọ́ lè wá fi mọ́tò yẹn gbé yìí ni ó ní mò ń tọ́ láti sọ. Olú bí fún ẹ má wọlé màmí. Bọ́dá Ṣẹ́gun! Bọ́dá Ṣẹ́gun o! Bọ̀. Mami. Mami. No. Mami o. Bọ́dá Ṣẹ́gun! Mami. Hello. Torí ti yín náà ni mo ṣe lọ sí gbogbo nǹkan tí mo ṣe má ṣe lè fún mi. Mami. Irọ́. Mami o. Mami is okay. Bọ́dá Ṣẹ́gun! Tẹ́lifí wọ́n tẹ̀. Mami o. Mami. Torí tí yín ni Mami kò tí ì pẹ́ jù. Mami kò ì pẹ́ jù. ọ̀rọ̀ débi tó ní kókó ewúrẹ́ ojúgun bí ẹṣin ìran àgùntàn kò ṣeé dẹ̀gbẹ́ wọ́n ní àmọ́lógin nílọ̀rẹ́ bọ̀gún ẹ ò rí i pé èèmọ̀ ni ó èèmọ̀ nìyí ó. Pẹ̀lú lọ́wọ́ mi lójijì ọwọ́ wa jẹ́ kí gbogbo wa lábẹ́ kó yọ lórí ẹ̀ àfihàn tó kẹ́gbẹ́ nìkan ṣùgbọ́n tí bá personalize jungle justice mo lè jẹ̀bi Ọlọ́run ṣùgbọ́n ìwọ màmá yìí tó bá ṣe òjò ọjọ́ ìjẹ́ tí màmá mi fi fẹ́ yé sílẹ̀ mo sọ pé mi ò kàwé tí bá rí ìwé ká mi ní ṣe kàn lọ tí ó dẹ̀ kí n ṣe nínú lómi láti ṣe kàn lọ pẹ̀lú gbogbo national diploma tí mo ní so wọ́n pé wọ̀nyẹ́ ẹ̀ tí mo bá rówó pa màmá mi ò ní kú adìyẹ tó yẹ yìí kò mọ̀ bóyá kòkò àbóbí ló máa pa ọ́ ìwọ náà dẹ̀ lọ́mọ. wà wá ran ọmọ ẹ níwèé ọmọ tiẹ̀ náà máa kàwé ọmọ yẹn máa kàwé ṣùgbọ́n kò ní rí dùnú ọmọ tiẹ̀ náà máa kàwé ọmọ máa bà ẹ́ nínú jẹ́ ọmọ tiẹ̀ náà máa kàwé kò ní nítumọ̀ ọmọ yẹn máa kàwé ọmọ máa dọ̀tí ẹ ọmọ yẹn máa kàwé ọmọ máa bà ẹ́ lójú jẹ́ ọmọ yẹn máa kàwé ó máa débi fún ẹ. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فاعرفوني قبل أن تعبدوني وما لم يعرفوني كيف يعبدون sẹ́rí pé ilẹ̀ fa òkú ọmọ ẹ̀ náà kò sí tó ti dá tó kéèyàn súnmọ́ Ọlọ́run kéèyàn mọ Ọlọ́run ó ṣe pàtàkì gan-an ọmọbìnrin yẹn kò lógún ẹ̀yin lẹ fa ogun ọmọ ayé ẹ̀ kọ̀ǹdọ́tọ̀ tẹ́ ẹ sọ sí jọ́kì ní àná kọ̀ǹdọ́tọ̀ yẹ kì í sọ́sọ́ bẹ́ẹ̀ sì ni kì í sí àjẹ́ iṣẹ́ tá a pọ̀ mọ́ òun ló ń ṣe gbogbo akọ́lá máa jókòó lọ́fíìsì bẹ́ẹ̀ sì ni gbogbo akọ́lá máa ṣiṣẹ́ ọwọ́ kálukú pẹ̀lú àyànmẹ́la tó di ọ̀run èyí tí kálukú wáyé wá sí ló máa ṣe gbogbo àtọ́ wọn yẹn káwọn tó máa fojú hàn pé aláìmọ̀kan ni wọ́n kí wọ́n kàn wà lásán gẹ́gẹ́ bẹ́ẹ̀ lẹ́tí mọ̀ kó tó ti sẹ́rẹ̀ Ọlọ́run jẹ́ kó gbé rí mọ́ èyí ní ọjọ́ kejì àti wà ní alọ́ àwọn afáwọn àna mọ́sálásí báyìí èyí ló péjọ́ kejì láti ṣe ìpàdé àdúrà
ló ń kan géètì yẹn kó ṣí fún. Mọ́mí. Ṣé dáadáa ni? Bóòdì. Ilẹ̀ ká dìde. Ẹ ò sọ ẹ ò pè mí. Mo fẹ́ fi ṣe surprise fún ẹ ni torí pé ó yẹ kí n wá dúpẹ́. Wọ́n ní tá a bá ṣe ní lóore ọpẹ́ lè yàn dùn. Torí ó ṣe mí lóore tó pọ̀ gan-an inú mi dẹ̀ dùn. Bá a bá ṣe ní lóore ẹgbẹ̀fà. Béèyàn ò bá dúpẹ́ ó bẹ́ gidi náà ègbèje ni. Kò lè róore mi gbà mọ́. Láéláé yẹn ó tún da ayé àtúnwá. Ìyẹn mo ní kí n wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Torí bó tiẹ̀ ṣe ń ṣe pẹ̀lú mi òun ṣe bí ìgbà tó jẹ́ wípé ìwọ ni àkọ́bí mi tí mo kọ́ bí mo bí Tọ́lá nílé ẹ̀ bó ṣe ń ṣe pẹ̀lú mi nìyẹn mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan Olúwa máa wà pẹ̀lú ẹ̀ ní ìní wá ẹ̀ tí ojú ò ní tì ẹ̀ gbogbo àdáwọ́lé ẹ̀ báyìí ó máa yọrí sí rere mo ṣe bàbá mi mo ṣe. Mo mọ̀ pé lóòótọ́ ẹ fẹ́ fi surprise mi ni pé ẹ ò sọ fún mi pé ẹ ń bọ̀ bí àmọ́ kálẹ̀mí náà ti wá jáde kó tó di pẹ́ dé ó máa dùn mí gan ó máa dùn mí gan gidi ni. Mo sọ fún mi lọ́jọ́ yẹn mo ní iṣẹ́ tó wà nílẹ̀ kì í ṣiṣẹ́ téèyàn kan lè dá ṣe àpawọ́pọ̀ jọ ṣe ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbòògbò lórí ayé Tọ́lá ni. Ẹ wá mọ nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ẹ jọ̀ọ́ ẹ gbà fún mi bẹ́ẹ̀ mọ́ mi láàárín èní sí oṣù méjì sísìn mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká ṣe wedding. Bẹ́ẹ̀ ni ṣé mo pé owó tó bá dilẹ̀ lè ṣe ránṣẹ́. mi ì ní fẹ́ ká tún fi àyè lẹ̀ fún nǹkan kan rárá ẹ jọ̀ọ́. Kódà gbogbo tó bá ti yá ó ti yá náà ni ìyẹn ló wá jẹ́ kó dá èmi lójú báyìí wípé gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátá kò ti tọ́nu ó ti tọ́nu mi o mo ti rí bẹ́ẹ̀ pẹ́ ẹ gbà má. Kí ni ẹ? Kọ́kọ́rọ́ mọ́tò tí mo fẹ́ gbé jáde nìyẹn ìgbàkigbà tó bá wùn ìtẹ́ bá fẹ́ yọ̀ǹda mi ẹ fún mi kí mi padà já wọlé. Àṣesílẹ̀ làbọ̀ wá bá o ohun àbáṣe kò sọnù ogun ní ṣì ní mú èpè kì í ṣì ní ìjà ìwà tá a hù lọ́gbọ̀n oṣù ẹ̀san lépa rẹ̀ bọ̀ lẹ́yìn. Ẹni ṣú gbàgbé ẹni kò ní gbàgbé ìpamọ́ lọ́rọ̀ kì máa yí kú kì í ṣá o iyán ogún ọdún ṣì ń gbóná jọjọ iyán ogún ọdún yẹrùkú láéláé ẹ̀bá jẹ́ àrọ̀rà torí kò sáṣègbè o. Àṣesílẹ̀ làbọ̀ wá bá o ohun àbáṣe kò sọnù ogun ní ṣì ní èpè kì í ṣì ní ìjà ìwà tá a hù lọ́gbọ̀n oṣù ẹ̀san lépa rẹ̀ bọ̀ lẹ́yìn. Ká tó hùwà láyé ká ronú jinlẹ̀ dáadáa má fi lọ́mí ń dá sí àbójúgun lẹ́gbẹ̀ẹ́ tí ọ̀rọ̀ àgógó lè púpọ̀ ó lè kó bá ní ó sì lè gbàyàn là ọ̀rọ̀ àgógó lè ó ká ṣọ́ra. Àṣesílẹ̀ làbọ̀ wá bá o ohun àbáṣe kò sọnù ogun ní ṣì ní mú èpè kì í ṣì ní ìjà ìwà tá a hù lọ́gbọ̀n oṣù ẹ̀san lépa rẹ̀ bọ̀ lẹ́yìn. Àgógó ẹnu kìnìún ni ó lè pààyàn ká sọ̀rọ̀ mọ́ níwọ̀n bàbá ń bínú ká sọ̀rọ̀ mọ́ níwọ̀n bàbá ṣòwò kankan kẹ́nu má bàa hàn wá lè mọ̀ kẹ́nu má bàa hàn ní lọ́ọ̀yà. Àṣesílẹ̀ làbọ̀ wá bá o ohun àbáṣe kò sọnù ogun ní ṣì ní mú èpè kì í ṣì ní ìjà ìwà tá a hù lọ́gbọ̀n oṣù ẹ̀san lépa rẹ̀ bọ̀.